أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة. وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. أدوكم الله عز وجل، أترى إكاتي فún aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Allah bá yẹ́dà kí ó máa bá orí ilé jẹ́tàn Allahu subhanahu wa ta'ala kó máa bá àtàwọn ará ilé rẹ̀, àtàwọn sàhábà rẹ̀, àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo bí ọba dẹ́dà ṣe pàṣẹ tí Ànábì sallallahu náà dẹ̀ ṣe ní ẹ̀sìn. Àǹbí Allahu subhanahu wa ta'ala ìwọ̀nba ohun tó kù tá lò nínú ìṣẹ̀mí ayé tí kò yẹ ní kọ̀ọ̀kan wa, tí a sì pé Allah bá yẹ́dà nìkan ni ìmọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀. Kí Allah bá yẹ́dà kó má ṣàjẹ́ kí àwa àti kó má ṣàjẹ́ ká lò lórí ìyọ́nú rẹ̀, bẹ́ẹ̀ dẹ̀ ni kó jẹ́ ká lò lórí mufẹ́ rẹ̀, kó sì jẹ́ ká lè jìnnà sí mọ́kọ́mọ́kọ́ ẹ̀. Akẹ́mọ̀ra nínú Islam pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So ètò tí a fẹ́ ṣe yìí kò ní fi bẹ́ẹ̀ pẹ́ púpọ̀. So mo fẹ́ yàn nínú ètò tí mo fẹ́ ṣe lálẹ́ yìí náà tẹ́lẹ̀ tí à ń ṣe tí wọ́n fi múná lọ. Oye, so but ní títorí pé àwọn ọ̀rọ̀ pọ̀ lọ́wọ́ mi tí mo nídà àti fèsì fún. So ìwọ̀nba ohun tó kù nínú alẹ́ yìí mo ní kí n utilize láti fi fún ọmọ yìí ní ìlàkàì díẹ̀, so láti fi bá ara làkàì díẹ̀. So àwọn ọmọ ìyá kálá sí wọn lẹ́san lórí, wọ́n ṣe ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú mi, ìyẹn Saheed Shittu. Oye, wọ́n fi ọ̀rọ̀ rẹ̀ yìí, ẹ má ṣàbá gbìyànjú share program yẹn ṣọ̀gá. Wọ́n ṣe ọ̀rọ̀ rẹ̀ yìí pẹ̀lú mi. So wọ́n sọ pé ó sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Wallahi in láǹfààní àti ìjòkó gbọ́ àwọn ọ̀rọ̀ náà dé. So bí ó ṣe pé wọ́n kàn brief mi nípa pé bye. So wọ́n ló sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ alálìjẹ̀núdé tí ọ̀gá rẹ̀, oye, olórí rẹ̀ Àfà Imran Abdulmajid Eleha, so tí wọ́n ń sọ tó lè já sí pé ìfẹ́nú lásán ni àfà náà fi ń sọ̀rọ̀ ńbẹ̀.
wọ́n sọ fún mi pé Saheed Shittu mẹ́nubà. Ẹ dákun kí ni Saheed Shittu fẹ́ sọ nípa àlámọ̀ríyàn nísìn. So dákun kí ló mà tó fẹ́ fi dá sí ọ̀rọ̀ yẹn. Ẹ̀ ń Saheed èyí mọ̀ wọn ara rẹ̀ yìí náà ni pírọ́blẹ́mù ìgbésí ayé rẹ̀. Èyí mọ̀ wọn ara rẹ̀ rárá àti rárá. Ká ló bá mọ̀ wọn ara rẹ̀ ni Saheed Shittu kò bá dá fún ẹ gan, ó bá jàǹfààní ẹ̀kọ́ ẹ̀sìn gan. Àmọ́ àìmọ̀ àwọn ara rẹ̀ yìí náà ni òun ni pírọ́blẹ́mù tó tóbi jù tí ń bẹ nínú ìgbésí ayé rẹ̀. So wọ́n sọ fún mi pé ó bọ́ àwọn ebú gan. Àmọ́ gẹ́gẹ́ bí ìṣe mi, èmi ní pírọ́blẹ́mù pẹ̀lú gbogbo àwọn kan yẹn. So oye èmi kàn máa ń rí as normal thing. Oye èmi máa ń rí gẹ́gẹ́ bí èyí ò dé mi lọ́wọ́ pé kémi máa fèsì fún tí mo bá rí tó bá yẹ kí n fèsì fún náà ọ̀rọ̀ rẹ̀. So mo rí ó change ó pààrọ̀ ọkọ mi Yẹlé Murphy Emele. So pa súná fún ọkọ yẹn báyìí. Àgbò mélòó ló pa Saheed. Ó yẹ kó order fún àgbò kó pa àgbò wípé súná mo fẹ́ pa fún Yelma o. Kàtà ọmọ èdèrèdè ọmọ wàhálà ti bá gbogbo wọn wá ṣe wà yìí mọ nǹkan kan. Táyé ẹ jẹ́ ká wá lọ sínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì tèmi kàn fẹ́ fún ní ìdánilẹ́kọ̀ọ́ ní lórí. Wọ́n ló sọ̀rọ̀ nípa àlìjẹ̀nú tí èyí àfáà Múrẹ́lẹ́ ń sọ̀rọ̀ nípa. Oye so wọn bá ohun tí mo wá padà lè gbọ́ náà ọ̀rọ̀ rẹ̀ ní ẹnu rọ̀lẹ́ yìí òun ní kàn mẹ́nubà. Èmi náà fún alára mi padà gbọ́ rọ̀lẹ́ yìí níwọ̀nba tí mo lè gbọ́ tí ń sọ yìí pé tí Professor Ọlọ́rundáre oye tán bá jẹ́ ọ̀pìndán ológun kankan bẹ́ẹ̀ ṣé n tí Professor Ọlọ́rundáre wá sọ yẹn tí wàá túmọ̀ sí wípé èèyàn lè gbà á ṣèbí ànábì ọ̀sálàmù ó gba òdodo lọ́wọ́ ṣetán nǹkan kan bẹ́ẹ̀. Ọmọ yìí tó bá jẹ́ pé àwọn nǹkan ni wọ́n bá rán ẹ pé kó wá sọ̀rọ̀ yẹn ní mo ní kí wọ́n sọ ní mo ní káwọn ẹni tí wọ́n gbélé ọ lọ́wọ́ kí wọ́n sọ kí wọ́n wá táàgì mi sí i. Oye àwọn tí wọ́n bá máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí fún pé kó wá sọ ń ta àwọn gẹ́gẹ́ fúnra lára wọn à lè tẹ́rí sí pé kí wọ́n wá sọ. Wọ́n mọ̀ pé ó gọ̀ Saheed Shittu àwọn eléyìí mọ̀ pé ó tutù gan. Wọ́n mọ̀ pé ó tutù orin dìn òun sì ń dìn. Wọ́n mọ̀ bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pé tí wọ́n bá ti gbé sí ọ lẹ́nu báyìí ó jáde wá sọ ni. In tó wá wí tó bá sí pé nìkan nú àwọn tẹ́jọ ń kóra yín kí tó rò pé ó gbà láàfà ló bá sọ fún ọ. Èyí tó bá bí dánú wọn ní kó wá sọ síta. Èyí tó kéwú nú wọn ní kó wá sọ síta kí wọ́n wá táàgì mi sí. Má jẹ́ kí wọ́n máa rán wọ níṣẹ́ ẹrú. Oye tó bá rán ọmọ níṣẹ́ ẹrú máa ń fi ti kíni máa ń fi ti ọmọ jẹ́ ni. Oye má jẹ́ kí wọ́n sọ̀wọ́ di orógùn tí ó máa dàyà kó omi gbóná. Oye irú ọ̀rọ̀ báyìí ní ìsìn àwọn bá àfáà Múrẹ́lẹ́ àyùn tó bá jẹ́wọ́ náà ló bá rò tẹ́ndà rẹ̀ sí wọn pé ẹ wo ẹ̀rí tí mo tún fẹ́ bá yín mú wá lórí ipẹ́ sọ pé ìfìrìtì ti kó nǹkan kan bẹ́ẹ̀ o tẹ́ndà sí wọn pé tọ̀ àfáà Múrẹ́lẹ́ ẹ lọ fi ìṣẹ̀rí o ẹ lọ fi ìṣẹ̀rí kẹ́ fi sọ̀rọ̀ lórí ohun tí Yẹlé Murphy Emele èdè Yẹlé Murphy Emele sọ o nǹkan kan bẹ́ẹ̀ o àmọ́ ìwọ tó wá sí pé tí mo bá sọ̀rọ̀ ìmọ̀ ní ìsìn gan dákun kí ló fẹ́ fi jọ ṣé ọpọlọ dábà tí ń bẹ lórí rẹ̀ yìí ọpọlọ ẹranko tí ń bẹ lórí rẹ̀ yìí ló wà máa fẹ́ fi máa bá mi sọ̀rọ̀ ni. Tí mo bá gbé ọwọ́ náà agbẹni kéwù ní ìsìn kò sí nǹkan kan tó fẹ́ jọ nínú rẹ̀ kò sí nǹkan kan ó kàn wá máa sunkún ni tó bá padà jáde ẹ̀yin Saheed Shittu. So fún de eléyìí èmi kàn ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ẹni àfáà rẹ fẹ́ mú ẹ̀rí wá fáwọn èèyàn yìí pé ìfìrìtù ti kú àbí bẹ́ẹ̀ kọ́. So ìfìrìtù ìkànnú àwọn àlìjẹ̀nú oye bó tẹ̀já sí pàlà yìí sì tún wà lórí ìfìrìtù yìí náà bákan náà pé ṣé àwọn ìran kan nínú àwọn àlìjẹ̀nú là máa ń pè ní ìfìrìtù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́yìn ní gbé ọ lọ sí gbogbo àwọn orígun yẹn. So àfáà rẹ sọ pé ìfìrìtù ti kú kí lẹ̀ rí àfáà rẹ
ìfìrìtù inú rìn àlìjẹ̀nú ni wọ́n wà. Oye kílẹ̀ rẹ̀ àfáà rẹ̀ lórí pé ìfìrìtù tí kò ṣe àfáà rẹ̀ ń bá àwọn àlìjẹ̀nú ṣe ni, sáfáà rẹ̀ ń gbé lágbo àwọn àlìjẹ̀nú ni, àfáà rẹ̀ ń gbé ládùúgbò àwọn àlìjẹ̀nú ni, àbí inú ẹ́stéètì àwọn àlìjẹ̀nú làfáà rẹ̀ ń gbé. Àfáà rẹ̀ ò lẹ́rìí. Ìgbà táfáà rẹ̀ ó tún wá jáde tí wọ́n wá sọ̀rọ̀ wọ́n tún ya só sẹ́nu ìwíkúwí gbà wọ́n ń pè àwọn èèyàn sí di ìsìnà. Ẹnìkan tó jọmọ kéwu bàbá àwọn ó kéwu ó wá lọ sí kinní kan ó lọ kọ́kọ́ nípa àlìjẹ̀nú àti àwọn ẹ̀mí ó wá lọ sí India ó wá ṣe kinní kan. Ìgbà tí wọ́n wá di Professor Ọlọ́rundáre àgbákò ṣé àdánwò ti ṣàlù umma yìí báyìí. Àyìnà tadhhabu hadhihi al-umma ibo la al-umma yìí lọ báyìí. Àgbákò ńlá ni táfà rẹ̀ sọyún ká ló bá mọ̀ ká lọ́pọlọ rẹ̀ bá ń ṣiṣẹ́ dáadáa. Èyí fìtínà tó tóbi. So ìtàfà rẹ̀ rọra sọyún lásán gan ó tiẹ̀ rí bí wọ́n ṣe ń ṣe ń bi ìjókòó táfà rẹ̀ ti sọ̀rọ̀ yún ni. Ó rí bí wọ́n ṣe ń gbé ọ̀rọ̀ Professor Ọlọ́rundáre ni. Ẹni tó yẹ kí wọ́n jẹ́ káwọn mùsùlùmí mọ̀ pé ẹni ànumọ̀ ní Professor Ọlọ́rundáre nígbà tó máa fi wà láyé onídán òpìndán burúkú magician burúkú. So àwọn nǹkan tí mo fi fèsì fáfà rẹ̀ àwọn ẹni tí wọ́n bá kéwú náà ẹ̀yìn tẹ̀jọ́ ń kóra yín kìkẹ́ ìṣe ìwà àwọn ẹni kí wọ́n wá fèsì fún mi. So èyí tí wọ́n bá bí dánú ohun tí mo sọ ń pa Professor Ọlọ́rundáre yìí kó wá tẹ́rí sí. Àgbà magician burúkú àgbà alálìjẹ̀nú. So oye mo dákọ̀ tírà kan mo dákọ̀ ìwé ògùn kan tó jẹ́ tàwọn India nínú ọ̀rọ̀ mi. Ẹni tó bá mọ̀ ń pa ẹni tó bá ti rin àwọn ojú ọ̀nà yìí yóò mọ̀ pé n ta sọ yun yóò mọ̀ pa àmọ́ tá à ń sọ nípa Professor Ọlọ́rundáre. So talisman ní gbogbo Nàìjíríà tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní yọwọ́ Ọlọ́rundáre kó nù rẹ̀ àgbákò nǹkan kí nǹkan ló wà nù rẹ̀. Ṣé ọ̀rọ̀ eléyìí ni àfáà Ìmọ̀lẹ̀ ó wà mú wá láti fẹ́ fi ṣẹ̀rí fún wa ní tó ní ṣe pọ̀ pẹ̀lú kọ̀kọ̀? Ṣé Professor Ọlọ́rundáre jẹ́ ànábì àbí àfáà Ìmọ̀lẹ̀ ajá ànábì tí ó wàá fi ọ̀rọ̀ Professor Ọlọ́rundáre rinlẹ̀ fún wa gẹ́gẹ́ bí o ṣe fẹ́ fi ọ̀rọ̀ Abu Hurairah àti èyí tí wọ́n ń jí nínú nǹkan ọ̀rọ̀ tí wọ́n kó sọ́dọ̀ Abu Hurairah gẹ́gẹ́ bá náà sọlọ́mù ṣe testify sí pé òdodo ni ṣètán sọ fún ẹ o àmọ́ àgbákò purọ́ ni. So ṣé àfáà Ìmọ̀lẹ̀ ajá ànábì tí ó wàá fi ọ̀rọ̀ Professor Ọlọ́rundáre rinlẹ̀ fún wa àbí gẹ́gẹ́ bí ànábì sọlọ́mù ṣe fi èyí tó ṣẹlẹ̀ ńgbà yẹn láàrin Abu Hurairah àti èyí ṣetán tó wá láwọ èèyàn tó wá fẹ́ máa kó nǹkan tó wá fẹ́ máa jí nǹkan gẹ́gẹ́ bí anásílámù ṣe fi rinlẹ̀. Àlóògbọ́n kankan Saheed Shittu. So mọ̀mọ́ jáde máa wá sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó bá ní ṣe pọ̀ pẹ̀lú ìmọ̀ ó kéré gan sẹ́ẹ̀. So ó ti fi àárọ̀ ọjọ́ ayé rẹ̀ ó ti fi fàfàkúfà ó ti fi fagbó ó ti fi ṣèrànù jákújákú. So ní ìsìn ó yẹ kó lọ máa meditate ní báyìí ìsìn kí wọ́n máa tírètì làákàyè rẹ̀ kó lè bá balance. Oye máa wá dá sírò àwọn ọ̀rọ̀ báyìí máa fílẹ̀ fún àwọn àfáà rẹ̀ tájọ ń sọ̀rọ̀ kí wọ́n ṣe kíni kí wọ́n sọ̀rọ̀ kárí wọ́n á ń wí rédèrèdè lẹ́nu. Ìyẹn bó ṣe lóhun ó jẹ́ Saheed Shittu. Mo tún ríbi gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ oníkémi bọ́ béèrè lọ́wọ́ Dr. Sharafuddin ó kọyìn ó kọ tó tóbi ni Allah Akbar. Oníkémi bọ́ béèrè lọ́wọ́ Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullahu wa ra'ahum wa alal khair saddada khutahum. Oníkémi bọ́ béèrè lọ́wọ́ wọn pé kí ni tí wọ́n rí sí protest ní àwọn ọmọ tí wọ́n gbé fún ọ nínú àwọn ọmọ tẹ́ẹ̀jọ́ ń kóra yín kì yẹn. Oye ni mo ní kí wọ́n jáde kí wọ́n wá wí kí wọ́n táàgì mi sí dákun in tó pè ní protest yẹn torí àwọn eléyìí wọ́n mọ̀ ipò òyò lódò gan òyò pé gan. Saheed Shittu sórí àwọn tó máa advice ẹ̀yìn bí àwọn Abraham Albosa tó máa ń zúgà rẹ pé kó wá sọ̀rọ̀ lórí nǹkan kan wọ́n ti mọ̀ ipò ya òpè gan táwọn bá ti rí pé nǹkan kan ń bẹ dó àwọn náà ya òpè o wàláì láwọn Albosa yìí nìsín wọn gbọ́n kankan o àmọ́ wọ́n mọ̀ pé ìwọ sì tún yọ òpè jù wọ́n lọ. So òpè títí ẹ on high level ló wà tí wọ́n sì wà on low level àbí average. Oye so ní ìsìn ìgbà tó lọ gbé fídíò bíi tí àwọn ọmọ ìyá kan àwọn èèyàn dáadáa kan tí wọ́n àtẹ́ǹdì tí wọ́n sì lọ yọjú
níbi ilé ẹjọ́ tó já sí wípé wọ́n ti pe Dr. Sharafuddin lẹ́jọ́ tó wá já sí wípé wọ́n ń kọ orin, ẹ má wo nǹkan o, wọ́n ń kọ orin níta láti fi yin Dr. Sharaf, láti fi máa ròyìn iṣẹ́ dáadáa Dr. Sharaf. Ìwọ wá bóde wá ní ṣé protest kọ́ leléyìí? Subhanallah. Ẹ̀rí ara tó fi dá kéèyàn lajú, kéèyàn ní ọ̀làjú lára lélẹ̀. So lálẹ́ yìí ní ìsìn mo tún wá ń rí àǹfààní tí ń bẹ ń bi kéèyàn kàwé bí ò bá tiẹ̀ pọ̀ jù, at least kàwé díẹ̀ bí ò bá tiẹ̀ pọ̀ jù. So kódà lábẹ́ constitution gan in tí wọ́n ṣe yẹn kò tí ì bọ́ sí protest ká tó wá sọ lábẹ́ ṣẹ̀ríà. So wàláhì wọ́n ń kọrin fi kí Dr. Sharaf ní o, láláìmọ̀kan eléyìí tí ò dákan wọ̀nyí bá bẹ̀rẹ̀ sí sunkún gbé wọ́n protest. Èmi ló tún bá mọ̀ ṣàlàyé protest fún olódo ọmọ tí ọkọ àti ìyàwó, àwọn ìyàwó tí wọ́n bá dúró lé ọkọ lọ́rùn tí wọ́n sọ pé àwọn ò ní gbà nǹkankan, wọ́n ti ń ṣe kí ni, wọ́n ti ń protest nìyẹn. Dákun, ibo làwọn ẹni tí wọ́n lọ síbi ọ̀rọ̀ yẹn láwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ Ahlus-Sunnah, ibo ni wọ́n ti dó ti ìjọba lọ́rùn tí wọ́n ń sọ pé àwọn ò ní gbà tí wọ́n fẹ́ máa bá wọn fàjẹ̀gbọ́n, ibo ló ti ṣẹlẹ̀? Ṣé ní n tó já sí wípé kó tó di ọjọ́ yẹn gan, so official letter ti jáde síta tó dẹ̀ já sí pé pẹ̀lú àṣẹ Dr. Sharaf náà ni wọ́n fi gbé síta. So hudan wa bushra oye, hudan wa bushra branch ti Abuja group wa lórí kíni, lórí WhatsApp. So àwọn tó ń jẹ́ official kíní ń bẹ̀ wọ́n ti post ẹ̀ sínú group. So hudan wa bushra Lagos branch oye, ní àwọn ibi tí Dr. Sharaf ti máa lọ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ hudan wa bushra oye, àwọn náà ti ṣe kíni, àwọn náà ti post ẹ̀ sórí péjì káàkiri orí Facebook káàkiri ipe tọ̀ kò sí ààyè fún ìwà máa fa ìjẹ̀gbọ̀n níbi bẹ̀yẹn lọ́jọ́ Thursday o tí ń ṣe àná. So kẹ́nìyàn kan máa wá fa ìjẹ̀gbọ̀n o. So àwa Ahlus-Sunnah àìṣẹ́ ni tí máa ń bájọba fa wàhálà o, tí máa ń bájọba wọ́ọ̀dì mú o. So kẹ́nìyàn kan máa wà dá wàhálà alẹ́ o. So ẹni tó bá wá kóńkálukú ṣe kíni, kóńkálukú farabalẹ̀, kóńkálukú sì dúró lórí ọwọ́ rẹ̀. So àwọn ọmọ ìyá sì comply sí nǹkan yẹn, wọ́n ṣe kíni, wọ́n comply sí, wọ́n sì tẹ̀lé. So ṣé orin tí wọ́n wá ń kọ láti fi kí dókítà oye, tí è ṣe inú ilé ẹjọ́ gan oye, tó kàn já sí wípé àwọn kan kọrin láti máa fi ṣe kíni, láti kàn máa fi sọ dáadáa dókítà, ṣé lẹ́yìn wá ní protest Saheed Shittu? Alóyè òpè, ó yẹ òpè gan, orí rẹ̀ ó dọ́ta gidigidi gan wàláhì. Wàláhì ọmọ tútù ní Saheed Shittu yìí. Ó ti tútù jù. Oye kóòtù zobo lọmọ láti ilẹ̀. Wàláhì. Abẹ́ rí nǹkan. So kóòtù zobo lọmọ láti ilẹ̀. Ẹ dákun, àwọn ẹni tí wọ́n lọ sí kọ́ọ̀tì fa, àwọn tó wá sí pé wọ́n lọ sí kọ́ọ̀tì, wọ́n á máa sọ fún àwọn ilé ẹjọ́ pé so afẹ́gbẹ̀tọ́ wa fún àfáà wa, afẹ́ ṣe kìníkan. Normal ní Nàìjíríà tí ilé ẹjọ́ bá péyàn oye, wọ́n fi ààyè gbà ipò òkè kí àwọn ẹni tí wọ́n jẹ́ èèyàn ẹni tí wọ́n pè lẹ́jọ́ kí wọ́n bá wa, kí wọ́n tẹ̀lé wa oye, kí wọ́n bá wa, kí wọ́n tẹ̀lé wa. Èyí ń bẹ normal nínú kíni, nínú programu Nàìjíríà oye. Tọ́ àwọn ẹni tí wọ́n wá lọ, tí wọ́n wá tẹ̀lé dókítà lọ, láwọn ọmọ ìyá tí wọ́n dìde tí wọ́n lọ oye, láwọn ọmọ ìyá tí wọ́n ṣe kíni, tí wọ́n dìde tí wọ́n lọ, ibo ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fa wàhálà pẹ̀lú àwọn kọ́ọ̀tì o, ipe ẹ̀yin kọ́ọ̀tì ànígbà àní ṣe kíní kan, ẹ fún wa lẹ́tọ̀ọ́ wa. Dákun ibo wọ́n ti ṣe. So ó sọ pé o gbàgbọ́ yé orin tí wọ́n ń kọ láti fi kí Dr. Sharaf kí wọ́n tú fún ẹ, aláìmọ̀kan ọmọ dábà kan wàláhì. Saheed Shittu lórí ọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ kí n tó wá rí bí ọpọlọ rẹ̀ ṣe kéré. Ó yẹ kí wọ́n pààrọ̀ làákàyè rẹ̀ pẹ̀lú ìkan náà àwọn ọmọ rẹ̀ kan ó wà tó yá sí pé ó ti gbọ́n jù ọ lọ, wọ́n kàn exchange ẹ̀ ni, bóyá irú Ádámù yẹn nìsín, wọ́n kàn yọ ọpọlọ orí rẹ̀ kí wọ́n sì fi sínú titi ẹ̀,
wọ́n wá yọ títẹ̀ kan fi sí inú tiẹ̀ so títẹ̀ yẹn yóò size ẹ̀ pẹ̀lú bó ṣe kéré yẹn so títẹ̀ ó ṣe ṣe kó ti grow ju tiẹ̀ lọ àṣé ò tiẹ̀ Saheed Shittu bó láti sọ̀rọ̀ rẹ báyìí èmi rò pé gbogbo bí o ṣe máa sọ̀rọ̀ yín mo rò pé wọ́n ti lọ treat ẹ ní hospital kan ní ìmọ̀pá rẹ̀ sì ń dààmú ọpọlọ rẹ̀ gan èmi ò mọ̀ Saheed Shittu èmi ò mọ̀ pé àárẹ̀ sì ń dààmú làákàyè rẹ̀ gan èmi rò pé wọ́n ti gbé ẹ lọ èmi rò pé wọ́n ti gbé ẹ lọ ṣe kí ni èmi rò pé wọ́n ti gbé ẹ lọ ṣe kí ni èmi rò pé wọ́n ti gbé ẹ lọ tọ́jú ni èmi rò pé wọ́n ti gbé ẹ lọ tọ́jú ni náà èmi rò pé wọ́n ti gbé ẹ lọ tọ́jú ni náà Saheed Shittu abẹ́ẹ̀ rí nǹkan báyìí nìsín abẹ́ẹ̀ rí nǹkan ṣé lẹ́yìn ni wọ́n ń pè ní protest ni and then babambari ẹ̀ wá ní pé Dr. Sharof náà wọ́n ti ṣe kíni wọ́n ti kìlọ̀ fáwọn èèyàn láwọn tó dẹ̀ já sí pé wọ́n wà oyè láwọn tó já sí pé wọ́n jẹ́ official stakeholder pẹ̀lú àwọn ibi tí Dr. Sharof ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ káàkiri ní Èkó ní Hudan wa Bushra níbẹ̀ ní Àbújá ní oyè àtàwọn gúrùpù tí ó níṣòwò pẹ̀lú àwọn branches yìí ní WhatsApp ní Telegram oyè wọ́n ti ṣẹ̀rẹ̀ káàkiri pé kò sáàyè fún ìwà ṣe kí ni ìwà fa wàhálà kankan ìwà dá fìtínà lẹ́ẹ̀kankan kò sáàyè fún nǹkan kan bẹ́ẹ̀ oye ṣé àwọn eléyìí ni wọ́n wà lọ́mọ dìde ṣé àwọn eléyìí wọ́n wà lọ́mọ protest ṣé Dr. Sharof ni wọ́n wà faramọ́ pé káwọn èèyàn wà mọ́ protest ń bẹ̀ subhanallah ó mà ṣe o 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 Saheed Shittu ó rẹ̀ gan wàláhì ó rẹ̀ gidigidi gan ẹ máa nínú ẹ̀sìn wa ẹ jẹ́ ń fi nọ́mbà lẹ̀ káwọn èèyàn pè wọlé torí àsìkò mo ti ní ìfẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ àìnílàákàyè ọ̀rọ̀ òṣì tí ò bọ́ pẹ́lọ kankan mú tí ẹranko káwọ̀ ẹ̀ka ń sọ ní ilé ìjáde tí ìbá ṣe pé bọ́yá mo fẹ́ yán ọ̀rọ̀ rẹ nínú nínú prógrámù tí mo fẹ́ ṣe lálẹ́ ìtẹ́lẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ tí mo fẹ́ ṣe fáwọn ọmọ Markazi lálẹ́ ìtẹ́lẹ̀ oye àmọ́ ńgbà tí wọ́n ti wá múná lọ́yún oye àsìkò tó kàn kù lálẹ́ yìí kí n mánéjì díẹ̀ nínú ẹ̀ kí n fi bùn ẹ ní ìdánilẹ́kọ̀ọ́ torí kémi lè bá ṣe kí n lè bá gbájúmọ̀ nǹkan míì lọ́la oye báyìí kálọ̀ bẹ̀rẹ̀ dà kó mọ́ ṣáfọ̀ nà mẹ́ and again àwọn Kamil Abdulkarim Al-Adabi wọ́n ṣe ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú mi indidi ṣe prógámù fẹ́ lẹ́yìn lọ́tọ̀ indidi fèsì fún bó tiẹ̀ jẹ́ pẹ̀lú post àti Abdulrahman Albosa mo rí tóun náà táàgì àwọn èèyàn sí kinní kan ipe àwọn Professor Alaro àwọn Sheikh Ajia ipe àwọn ni wọ́n ṣe kinní kan tí wọ́n fi ṣe kinní kan fún Dr. Sharafuddin. Wa alaikum salam ẹ dákun ẹ ní sùúrù díẹ̀ mo fẹ́ bá yín dá sétò náà. ẹ dákun ẹ kàn ní sùúrù díẹ̀ fún ìṣẹ́jú kan. Ipe àwọn Professor Alaro àwọn Sheikh Ajia àwọn ni kinní kan wọn bá mọ̀ ṣe kinní kan nǹkan kan bẹ́ẹ̀ wallahi thumma billah ìyálà yàrá ni ìyálà yà bàbá ńlá ọ̀rọ̀ kódà yìí tí wọ́n tún ṣe ẹgẹ́ èmi rí bẹ́ẹ̀ ni pé ojú ayé ni wọ́n kàn tún wá ṣe pé kíní bó ṣe yẹ kí ẹni tó bá fẹ́ òdodo ṣe náà nìyẹn o àmọ́ wallahi tí Professor Alaro bá pẹ́ ẹnìkankan tẹ́nìkankan Sheikh Ajia kan tí wọ́n bá pẹ́ ẹnìkankan wallahi thumma billah kò sí nǹkankan tí wọ́n fẹ́ fi Dr. Sharof ṣe wọ́n à lè fi Dr. Sharof ṣe nǹkankan tù báyìí wọ́n lè fi Dr. Sharof ṣe láyọ̀ ni bàbá oníbàbá ó padà sílé wọn bí iznillah wọ́n yìí sọ̀dáàna náà oye wọ́n yìí sọ̀dáàna náà
so ṣé Dr. Sharof wà ní àwọn aláìmọ̀kan yẹn wọ́n máa dúró àwọn ẹni 20 ṣe kí ni 20 volunteer ara wọn pé láwọn tí wọ́n jẹ́ lọ́ọ̀yà tó yá sí pé wọ́n dúró re tí wọ́n mọ constitution Nàìjíríà gan oye wọ́n máa dúró àwọn ẹni 20 volunteer ara wọn fún dr ìpẹ́tọ̀ àwọn báyìí àwọn ń bọ̀ wá lórí kéèsì so lódìgbà tí professor aláwọ̀ tó pe àwọn nǹkan kìnnìkan pé kí ni lórí kìnnìkan ṣé dr pààyàn ni tí wọ́n àìsẹ̀ mọ́ pé àwọn kìnnìkan karamosi karamba ní rédèrèdè ẹ sọ̀rọ̀ jàre wàwá wọ́n ti kọ́ọ̀tì oye sọ ẹni tó bá fẹ́ pè wọlé so yálà bẹ́ẹ̀ dá ṣáàánú. So nọ́mbà nìyẹn fún àwọn ẹni tí wọ́n bá fẹ́ ṣe kíni tí wọ́n bá fẹ́ pè wọlé. Naam. Naam wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. So ètò ni o wàláhì mo tún sọ tí professor Alaro Sheikh Ajah abẹ́nikẹ́ni tẹ́yìn ọmọ oníbídíà ìkwánù yẹn bá ń fi sọ pé wọ́n pe kinní kan wàláhì tí wọ́n bá fi lè pẹ́ nìkankan wàláhì wọ́n ní nǹkankan tí wọ́n fi Dr. Sharof ṣe wọ́n ní kéèsì kankan ẹ̀kan dààmú ara yín jákujáku rédèrèdè òsì. ilé ìdíjà èdè ìlú ṣe ń ṣe ẹ̀yẹ rẹ̀ ó gbé uk bọ̀ kò wá òkè kan tó bá wà òkè ní òní mọ̀ pé ní protest náà mo rí eléyìí dáwà link yẹn náà òun ọdún ẹ̀ láwọn èèyàn ti ń kọ́pì rubbish tó ń sọ yẹn tó ń fi sọ pé protest ni tí nǹkan tó ń pè ní protest ni ẹni. eléyìí ọmọ ẹ̀gbọ́n fa kálọ̀bà ẹ̀dá máa ṣàfihàn mọ̀nà fa eléyìí ẹ mọ̀ pé òun àti Saheed Shittu wọ́n ṣe ẹ̀kọ́ ní tí àìmọ̀ kan òun kàn tún máa ń ní làákàyè nígbà kọ̀ọ̀kan ju Saheed lọ ni. àtìgbà tó ti bẹ̀rẹ̀ rubbish yẹn ló jẹ́ n kúrò nínú gúrùpù wọn tí mo wà ní WhatsApp if not pé ó máa ń ṣe wá ṣe kọmọdé wà láì máa ti ọ̀fọ́lù ẹ̀ ní kínní so rubbish nìkan tó ń dánwò náà nígbà kí ló dé ìyẹn ni ìyẹn nǹkan tẹ́ máa pè ní protest ni ẹni wọ́n tó fẹ́ dá wà láàrin kan tó sọ pé dókítà ní protest ló dá òun náà ló tún ṣe protest yẹn wáyé tẹ wá sùn bàbá yìí kí ni nǹkan tí bàbá yìí ṣe fún yín ààrẹ ẹran kó làwọn èèyàn jáde ń sọ rubbish pé protest ni ẹ Saheed kan ó kàn wà ní UK ni ó kàn gbé UK ni kò wà òkè ayàtọ̀ mo rò pé orí ẹ̀ gan pé bó ṣe wà ẹ̀ ó kàn sọ èdè mò ń wò lọ́sàn-án yẹn ìgbà tí ó kàn ń wò ní tọ́rọ̀ lílé ìtọ́lẹ̀ tó bá ṣẹ̀dá tọ̀ wọ́n á gbogbo ẹ̀ wọ́n á tàbọ̀ nǹkan sọ. ẹ jẹ́ kí n fi ilé ẹ̀kẹ́ máa bá fún ọmọ yín ló ń disturb wa nígbà ètò ìjàmbá yẹn. kẹsí wàhálà ẹ wá bí mo. Assalamu alaikum. Wa alaikum salaam. ẹ̀dàkùn ṣé wọ́n wà dé Dr. Sharof mọ́lẹ̀ ni wàláì wọn tó bẹ̀ mo fi ọba tó dára mo fi búra kò sí nǹkan kan tí wọ́n ṣe fún dókítà ẹni tó pààyàn gan nínú Ìlọrin gan tó pààyàn tó kún wẹ́lẹ́wẹ́lẹ́ gan kí ni wọ́n ti rí ṣe fún ká tó wá sọ ẹni tí wọ́n tiẹ̀ ní nǹkan kan against ẹ̀ ń tara yín jákujáku sí wàhálẹ́kùn sọ̀rọ̀ àwọn èèyàn rédèrèdè. Ọlọ́run àlá kò ní jẹ́ kí oògùn tán lọ́wọ́ yín fún àwọn oníwòsàn yìí lágbára Ọlọ́run. Fún àwọn aláàárẹ̀ dé. Àwọn aláàárẹ̀ sábẹ́ Yorùbá fi tí mo fẹ́ sọ lọ́sẹ̀ Ọlọ́run àlá á máa pèsè oògùn dáadáa láwọn oríṣiríṣi kan tẹ́ ìlérò lágbára Ọlọ́run lórí oore àwọn èèyàn nílùú àtàwọn yìí wọ́n máa ṣá oore kódà inú mi dùn pẹ̀lú kórí àdẹ̀rẹ̀ àti lálẹ́ mọ́ ti Saheed nípa ọ̀rọ̀ Dr. Sharof kan mo fẹ́ ṣẹ́rí àkọ́kọ́ ló ń fẹ́ gbé lórí dáwà link máa yẹn ọ ní pírọ́blẹ́mù kan gbèsè ayé wọn bàbá ọlọ́run bàbá ló lè bẹ̀ wọn bí i èmi ò mọ kéèyàn fẹ́ràn fitna tó yẹn láàrin àwọn èèyàn bíi tí ìrírú ẹ̀ rí ẹgbẹ́ òdà mo ti sọ̀rọ̀ bọ́ra yẹn fún yín mo mọ wọn dáadáa ni ò ta tí mo rí. ẹ mọ̀ téèyàn bá ti ya aláìmọ̀ kan so àìmọ̀ kan kò síbi tí èyí wá yẹn lọ. kódà wàhálà ṣẹ́ẹ́rẹ́ máa ń pààrọ̀ fún yín àwọn àti Saheed
àwọn kì í tó tàn síra wọn ni pé òun ò kì í ṣe pé ó tán ṣe rí pé bóyá nípa ìmọ̀ kan kéèyàn máa fẹ́ máa gbéra ẹ̀ sípò ìmọ̀ ó dàbí àjẹ gbàrọ̀ fi sáà gbàtà tó wà ní mọ́ríkà ìsìlámù kòkò tẹ́ bá rí bí ẹni yìí ṣe máa ń ṣe bí ibi láàrin àwọn àfáà ìgbé àdúgbò òun ṣe olùdúró mọ̀ náà. yóò máa ṣe bíi pé bóyá ó ní màálù yóò fẹ́ máa gbéra rẹ̀ sípò wọn. tó máa ń gbé máa ń ṣe nìyẹn wọn gbà kódà ìwò onímọ̀ ọkọ̀ ọ̀pẹ́rẹ́tì sísítẹ́ẹ̀mù ni kí wàá lọ wá fẹ́ sọ rẹ̀ àná tí máa sọ fún àwọn àfáà pé kan ṣe báyìí pé máa ń ṣe nìyẹn o wà ẹni tí mo mọ̀ dáadáa kódà àjọgbé àgùdà náà gbàgbà tó lọ náà wá ẹ mọ̀ kí ẹ máa dá wàhálà lẹ̀ mo wá rí pósítẹ̀ níjọ́ òní àwọn ọmọ ìyá lọ ẹ wo bọ́n ṣe pọ̀ lọ́wọ́ yẹn ṣe kí ni ó wá ní ọ́n protest àwọn extremism bá wò ṣé nǹkan tó ń ṣe yìí ṣe sọ nǹkan tó takò tẹ bá wá pè pé kó wá ṣàlàyé nípa òkè kí lọ náà sọ kí lànà bí sọ kí làwọn sábà sọ nípa àkọ́tọ̀ ọ̀rá ṣe yẹn sì kọ̀ọ̀kan kò ní àlàyé kankan tó fẹ́ ṣe ju pé kókò máa kọ́ra ẹ̀tọ́ kókò máa pọ̀ púpọ̀ lọ. so àwọn èèyàn wà láàkọ́nà bàbá kó ṣàánú wa ni ṣé ní gbogbo ọ̀rọ̀ yìí wọ́n ní sí aláǹgbá ò bá lanu ojú ògiri ò bá lanu aláǹgbá ò lè wọ̀ ṣé rí wàhálà ẹ̀kọ́ àwọn oníbídà òdù mi ò bí àwọn tó pera wọn lóní súnà yìí tọkàn fi bójú wàhálà tó wọn àṣẹ ń rí bó ṣe ń hàn gbàgbà sí wọn pé wàhálà ọ̀tá pọ̀ fún àwọn olùràn kọ́nàbà láàbí kó bá wa ṣọ́ wọn. ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ eléyìí kẹtì kámi tó ń sọ ọ̀rọ̀ yẹn mò ń wò lálẹ́ fún pé ìsọkúsọ ò lè léyìn sọ́ọ̀sì súnà ò yé lè kankan rárá ìwọ ń sọ pé àwọn dókítà Láró pé Gàjí àgbè kí torí Dr. Sharaf mọ́ lọ́kàn ara mi pé ṣé Dr. Sharaf wá kiri inú ayé. ẹ má dá wọn láwọn tí àníwọ̀n àgbọ̀n kankan ọpọlọ jìnnà sí àwọn kìnìún yìí. àwọn ìyá kan lọ ní Èkó tájọ́ ọmọ yàrá tájọ́ wà wàhálà àwọn náà fi kìíní ẹ̀ fún mi ní àárọ̀ yìí pé wàhálà àṣírí tó tú sáwọn lọ́wọ́ staff wàhálà kò ń ṣe àṣírí kékeré even nǹkan tó fi mọ́ àwọn onísúnà nǹkan tó pẹ̀lú àwọn olónísúnà wàhálà ó ní fídíò kan ọ́díò kan tọmọ ìyá kan sẹ́ǹdì sí mi ọ́díò yẹn ti bá sẹ́ǹdì sí níbi líǹkì tó jáde síta látara ẹ mọ̀ pé kéèyàn máa pètè gbèrò pé kí Dr. Sharaf sún ẹ̀wọ̀n lórí kíni wàhálà ọlọ́run bá wà nìkan ló ga jù gbogbo èdè lọ so ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ní nǹkan táwọn ẹni yìí ní sónísúnà àtẹ́tẹ́ ìpera yẹn lónísúnà náà tẹ̀lé ní kódà mo yára sọ fún mi pé ìkan tó ń wá kí Dr. Sharaf ṣe pé káwọn jọ máa dà pọ̀ pé iná ni wàláhì tí wọ́n wá náà nìyẹn ọlọ́run dáhùn báyìí ní ọ̀kan tó jẹ́ pé wọn ò ráyè pé kódà wọ́n sọ débi pé ọmọ yára sọ fún mi pé dókítà sọ pé tó lọ́ wá sí Nurul Huda ẹ̀mọ́ Nurul Huda wọn máa wá síbẹ̀ ní every Tuesday so a máa ń lọ síbẹ̀ ó náà fẹ́ ṣe mítìn wàhálà dókítà ò gbà pé wọ́n ṣe mítìn káwọn ọmọ ẹ̀yà ṣe mítìn pé inú jẹ́ mítìn kankan wọ́n sá lọ ní ó náà wọ́n fẹ́ ní wọ́n débi tó ti ń gbépo wọ́n fẹ́ fún wọn lépo dókítà bọ́lẹ̀ pé àwọn fẹ́ lọ́wọ́ mọ́tò kẹmọ tí bàbá yẹn tó tọ̀ràn anybody rárá dé pé àní pé à ń kójọ a fẹ́ máa ṣe kí nìyẹn ní òun bá ìdí àmì mu tí bá ti ṣe ẹ̀sìn òní lọ déédéé mọ́ wàhálà ọlọ́run ló dẹ̀ ní kí Dr. Sharaf mọ́ tààrà bọ gbogbo àwọn nìyẹn bá gbogbo òdodo yìí wàhálà kò bá mọ́ sáwọn èèyàn wọ́n fẹ́ pé bàbá yìí sẹ̀ àníkò wà lára wa. mo gbọ́ tí mo rí post kan lórí Facebook tẹ́nìkan sọ pé òun ṣe fi ọ̀dọ̀ Sheikh Haji Alẹ́ báyá lórí gúrùpù kan ni wọ́n ti ń sọ bí wọ́n ṣe fi ọ̀dọ̀ Sheikh Haji Alẹ́ pé Sheikh Haji complain nípa òṣùlùbù doctor Sheikh Haji àyùngẹ èmi ò tẹ́ mọ̀ wọ́n yìí tẹ́ rí dáwà kankan tí wọ́n ń ṣe lórí social media èmi ò rí dáwà kankan rí dáwà sàfihàn kankan tí wọ́n ń ṣe náà. rí pèpè kankan tí wọ́n ń pèpè wọ́n sọ pé wọ́n complain pa òṣùlùbù ẹnìkan ó mà ṣe o. wọ́n tẹ́ ẹ̀ ṣe sọ ìṣlúbù yín yẹn wáyé tẹ́ ẹ̀ ṣe mú wálẹ̀ tó bá ti dọ̀rọ̀ lọ ẹ máa ní ìṣlúbù wo ni dókítà lò burú tó búyàn ní ṣépè fúnyàn ní ṣé wọ́n ba ìjọmọlúàbí èèyàn kan jẹ́ ní tẹ́ ní ìṣlúbù tó ń lò so ẹ mọ kó tó fẹ́ kí dókítà máa pàmpà ẹ mọ bí gbogbo bọ́ ṣe ń dà pọ̀ yẹn kọjọ máa dà pọ̀ lọ kọ́ máa ṣe mítìn dókítà wa ní pé ewu làbọ̀rọ̀ máa ṣe mítìn láti súnmọ́ máa ṣe mítìn mítìnì lórí kíni kẹ́rìmọ̀dé máa ṣe dáwà láyè tó wà wọ́n náà fàgbáríkà sí tí bàbá yẹn dáhùn lọ́wọ́ wọn sí nìyẹn ẹ máa rí gbogbo wọn náà ṣe parapọ̀ ẹ máa rí pé dókítà kan ló dá wà nínú gbogbo pé à ń lọ súnmọ́ àwọn èèyàn yẹn iṣẹ́ pọ̀ ńlẹ̀ kọjá akẹ́ máa sọ fún bá pàtìpàtì kiri ẹ wá wo Dr. Láró sì tẹ́ sọ pé ẹ̀mí mi ẹ̀ tí ẹ máa ṣe Dr. Láró òun kọ́ ló jáde ọmọ ìyá sọ pé Dr. Láró kọ́ ló jáde níjọ́ kìíní àná tó ń sọ pé ọmọ ìyá mi dáadáa kìíní kan nǹkan tó ń sọ yẹ bẹ́ẹ̀ Ìlọrin ẹ wá ń pọ̀ lọrin bí ìgbà tó jẹ́ bánàbì ló mú ẹ̀rí wá odidi prof
ìgbà tó bá náà kí ó mú ẹ̀rí Ìlọrin wá pé Ìlọrin o ṣé Ìlọrin wà nù Mẹ́kà ó wà nù Mẹdínà ni tẹ máa fi ṣe tẹ máa sọ pé Ìlọrin ó yàtọ̀ sí gbogbo ìlú yòókù. ẹ má dá àwọn kìnìyàn ló ń jàre kálọ̀ bẹ́ẹ̀ dà kó fọ́nà mọ́. wàhálà ẹ wá fẹ́ parí ọ̀rọ̀ ẹ wá ń sọ̀rọ̀ pé ìyàwó tá à ń ṣe nílọrin bàbá àwọn àgbàlagbà ṣe ń ṣe tẹ́lẹ̀ sọ̀rọ̀ ìyàwó náà sọ ọ́n sọ̀rọ̀ kú fúrú ẹ wo bí gbogbo wọn bí ọ̀rọ̀ burúkú ṣe máa ń jáde tó wàhálà ẹ̀ ní rí gbogbo àwọn tó pèrè àwọn ní tọ́lá àwọn ní tùlùbì yìí kan jáde kan sọ pé ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́ ń sọ̀sọ̀kúsọ tẹ́ ń bọ̀ sàárè Ọlọ́run ò fẹ́ o ànábì ò fẹ́ o wàhálà ẹ̀ ní rí gbogbo wọn ẹ̀ ní rí wọn ẹ tó tún wá ń ṣe ẹ tún wá sọ pé ó tún kọ̀nà tó máa gbé gbà Ọlọ́run bá láà ju gbogbo wọn lọ gbogbo dédé kó máa dédé tí Ọlọ́run bá láà nìkan ló ga jù Ọlọ́run bá láà á mú wa dó lórí dáadáa wà mọ̀ pé lórí tí náà ọ̀sùn Ọlọ́run bá láà tó máa tó lè sọ́dọ̀. wọ́n máa sùn wọ́n máa sùn ṣebí wọ́n padà sun oorun tí wọ́n tiẹ̀ ní jí mọ́. wọ́n padà sun oorun tí wọ́n ní jí mọ́ wọ́n máa sùn. èmi èrí tí wọ́n rò fa kálọ̀ bẹ́ẹ̀ dà kàn ṣẹlẹ̀ fún wa kó má fi sọ ẹ̀ sọ wa èmi èrí tí wọ́n rò fa kí ló kàn mí. kọ́nà bá aláàbò ṣàánú wa ẹ̀rọ àwọn onítún náà kò ságbóyè kò sí nǹkan irú àkámìlì yẹn náà sí ìgbà tó yá sí ó lọ ń kí bàbá kan tó sùn dókítà yẹn náà ó lọ ń kí pé àwọn ọmọọṣẹ́ bàbá yẹn ni kìíní kan àkẹ́rí ilé yìí kò kọlẹ̀ sí nǹkan kan tó yẹ ó fẹ́ ṣe bí ká ó dẹ̀ tó fẹ́ ṣe súnà kò mọ̀ yìí tó fẹ́ ṣe gbèsè ayé àkẹ́rí yẹn ó fẹ́ dà á pọ̀. DJ lélẹ́yìn jẹ́ fún àwọn dàrúdàpọ̀. DJ lélẹ́yìn DJ lélẹ́yìn jẹ́ fún àwọn dàrúdàpọ̀. Saidi MC lòun MC ní Saidi Shittu ń ṣe. MC àwọn dàrúdàpọ̀ Kamilu DJ wọn. àbí mo ewo kí ni Saidi ẹ báyìí mo gbé ilé ìwòkùn lè lọpọlọ rárá ìwọ funfun lẹ ló ti gbé èyí kó wá máa sì lọpọlọ ẹ bá rí bí Abdulrahman aládùúgbò sábẹ sọ yìí náà bóun náà ṣe wà ẹ wúrú funfun lẹ́nu wọn kò rúkọ ẹ wá ní rí làákà ẹ tẹsí làákà ẹ pé at least tẹ bá tẹsí pé bóyá inú funfun náà ẹ máa ti dàgbà díẹ̀ náà nà àti sọ yẹ kó rò làákà ẹ ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ kí ló yẹ pé lè máa wà ní kọtẹ sọ ẹ ní rí ẹ kọ́nà bàbá bí gbogbo ṣàánú wa ni kọ́nà bàbá kó máa ní bàbá náà bàbá kó máa dúró tì mí dúró tì mí ní kó fi sọ ẹ̀rọ tó ní kọ́nà bàbá kó fi sọ yìí kó fi sọ ara lé kó fi sọ ọgbà mùsùlùmí lápapọ̀ tó tó olùgbé òdodo jazakumullahu khairan ṣe lálálàlá àdúgbò assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Kamilu DJ àwọn dàrúdàpọ̀ nù tó bá ti mix disco fún wọn báyìí disco mixer. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àpẹẹrẹ owó ìfà náà. Ọlọ́wà bá wa pẹ̀lú yín kò ní fi gbogbo wa sílẹ̀. Àmín o. Wò. Saidi lòun náà sì ti fi ìgbà kan lọ pàtí yóò mọ bí ó ṣe máa jùdí sí tí Kamilu bá ń mix fún àwọn olóòrùn. Ọlọ́run kò ní kí ọ̀rọ̀ tẹ̀rọ jáde ṣe yìí kó ra jẹ́ ìtùlára fún mi ó tù mí lára Ọlọ́run lò ní sábàbí ìtura gidigidi gan kí Allah kó bá mi sàn ní ẹ̀san lórí kan ó san gbogbo wa ní ẹ̀san lórí ẹ̀tọ́ wa ṣe orin náà ń pọ̀ sheik Saidi position ibi tó wà ẹ̀dẹ̀ tún fi síbẹ̀ náà ọ̀rọ̀ ẹ̀ ò ju 5-10 minutes lọ gbogbo nǹkan tó bá fi 20 hours ṣe 5-10 minutes. ẹ̀rọ àbíṣe èèyàn wà mọ́ bá tó ẹjọ́ òsì ni ànídọ́bà lèèyàn àríyàn ṣàfẹ́kù àlàáfíà àti làákàyè. bọ̀ sẹ́rí Ọlọ́run tí èèyàn bá ti ń ṣe àbòsí sheik tó bá jẹ́ èèyàn tẹ́ ti fi sípò òdodo tẹ́ bá ń padà wo ẹni náà ó máa dàbí pé ẹ̀ ń wo number 2
ní iwájú yìí ní nọ́mbà 2 ní nọ́mbà 2 bọ́ọ̀ì náà wá ń rí àwọn èèyàn lára. Mo wà ní orí gúrùpù kan ní gúrùpù tí a wà ó ní brother Abdulgafar ti share link yẹn èmi ò tiẹ̀ mọ̀ kí ló tiẹ̀ jẹ́ nǹkan ní kí nǹkan wo pé kí ló wà about bó bá di òun Sheikh mi ti gbọ́rọ̀ bọ̀bọ̀ yìí kò mú mi kí n type sórí page ẹ̀ bọ́ mi kàn rí rubbish tó ń sọ mi kàn wó ni pé bàbá eléyìí ti ya wèrè Saheed yóò gbádùn Sheikh bọ́ yìí àjẹ́ àkànṣe ẹ̀ ọ̀rọ̀ kínní nǹkan tó ṣe lórí TikTok kò yé mi ní kò yé mi wọ́n wá padà wá ṣàlàyé àtìgbà yẹn mi ti rò pé Sheikh mi ì ṣépè fún o ayé bọ̀bọ̀ yẹn ti bàjẹ́ tán pátápátá o wọ́n ń pe lady kan ní ẹ bá bínú pé mi digress o bóyá àwọn tó máa ń ṣeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá àwọn olóyèrè Yorùbá yẹn Ìyábọ̀ Òjó mi mọ̀ bóyá ẹ mọ̀ wọ́n ló ṣe pátì kan gbà kan tẹ́ bá ń wá àwọn pátì àwọn tí Ọlọ́run ti ṣépè fún ibi tí ò yẹ kí ọmọ ẹ̀dá ènìyàn wà lẹ́tẹ̀ lóhun èèyàn tó jẹ́ mùsùlùmí tó tún wá gbé ìyàwó lẹ́yìn tó borí mi wá rí nínú kinní yẹn Saheed wá ń pariwo tí ẹ mọ̀ gbogbo ṣe máa ń ṣe làólàó astagfirullah tó máa ṣe ẹsẹ̀ pàṣàpàṣà yẹn ó wá ń sọ pé pátì yẹn lòun ti ń bọ̀ Sheikh pátì àwọn ọmọ tó ń bọ́ra sílẹ̀ ní òwò Saheed dẹ̀ ń dráàgì obìnrin tó da ẹ̀há borí ẹ wá mọ nǹkan tó ṣe Sheikh ó wá lọ sí wọ́n wá ń pe lady kan tó ṣọkan fún ní àìpẹ́ yìí Lizzy ó dà pé wọ́n níyẹn ní iṣu bóyá ń jà fún ọkọ ṣá bóyá muslim lẹni tó fẹ́ lady yẹn tí yẹn dẹ̀ wà láò láti fẹ́ ìyàwó tó bá ìyàwó kan méjì àbí mẹ́rin Saheed dẹ̀ mọ̀ bóyá the other one wá ń bínú torí ìyẹn ṣe mọ̀ pé Saheed torí pé Saheed àti ìyẹn ò grieve Saheed fẹ́ yẹn ìyẹn ò pé Saheed báwo ló ń ṣe máa fẹ́ ọmọ táyé ń ṣe gbogbo ayé ń ṣépè fún yìí ṣé ń gẹ̀tì mi Sheikh Saheed wá ń lọ sí ọ̀dọ̀ the other girl gbogbo àwọn tí mi ń dárúkọ yìí àwọn yẹn jẹ́ bíi opponent lady alájà lady Lizzy yẹn torí pé Saheed ní issue pẹ̀lú lady yẹn Saheed wá ń lọ ṣe bí èṣù láti máa fi dá èṣù sílẹ̀ láàrin àwọn yẹn náà the same thing tó ṣe nínú ẹ̀sìn Islam Sheikh ó tún ń lọ ṣe láàrin àwọn oní blogger àwọn tí ayé ń ṣe tó jẹ́ pé gbogbo ìgbésí ayé wọn bí kò máa tó àṣírí ara wọn kò máa bá àṣírí ara wọn jẹ́ àwọn ẹgbẹ́ rẹ̀ nǹkan tí ẹ ti mọ̀ ìgbà tó ní ẹ wá ṣàlàyé fún mi ẹ wò Sheikh mi kò dúrí kodò fún 5 minutes mi kò wó ni pé ṣé bí ayé èèyàn ṣe máa ń bàjẹ́ náà lélẹ́yìí ayé Saheed bàjẹ́ tán pátápátá Sheikh à ń wábi tó bàjẹ́ nílẹ̀ kákàntì ẹ̀ bá kú díẹ̀ bẹ́ẹ̀ ààrí mọ́ mi ò pé kí ló wá ìtayé èèyàn bàjẹ́ dé lẹ́fù yìí Sheikh. kálọ́wọ́ ẹ̀dá mọ́ṣáàbá wa tún ṣe. Sheikh àfi àánú Ọlọ́run ni ó mislead àwọn èèyàn àánú Ọlọ́run ló kù báwo ni ẹ̀sùn àwọn tó mislead yìí ni ò ṣe ní máa bá Sheikh ẹ wáyà Al-Qur'an tọ́lọ́run ní kò sí ẹni tí Ọlọ́run bá bínú sí jù tó tú àyìn tó mislead èèyàn lọ Sheikh bọ́bọ́ yìí mislead èèyàn àfi àánú Ọlọ́run nìkan ló lè lè bá Sheikh ó mislead àwọn èèyàn intentionally ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣe ó yé Sheikh díẹ̀ tó sì wà nínú relationship tèmi ní pẹ̀lú ẹ̀mí ṣe mọ̀ pé ó yìí mọ̀ Sheikh bọ̀ torí wípé òun gangan mislead àwọn èèyàn Ọlọ́run wá ń ṣe ṣàìtàn wá ń jẹ́ kí ọkàn tiẹ̀ náà máa le lórí aburú báwo ló ṣe máa gbé ẹlẹ́hà sẹ́yìn tó wá ń lọ sọ́dọ̀ ìyàwó kan ẹlẹ́hà dẹ̀ wà lẹ́yìn ẹ tí wọn náà dẹ̀ mọ̀ pé ò ṣoníyàwó kan òun ṣoníyàwó méjì ó wá ń lọ dáàrin àwọn obìnrin rú Sheikh ó dẹ̀ parẹ́ ní mùsùlùmí. ẹ má dàá lóhùn kálọ́wọ́ ẹ̀dá fọ́nà. ṣebí tó bá tiẹ̀ ń jà Sheikh ṣebí ó yẹ kó ṣàtúnṣe ni gbogbo aburú yẹn pátápátá òun náà ló wá ń ṣe Sheikh ẹ wá wo program tó ń ṣe léyìí Sheikh báwo ni gbogbo àtọjọ́ tí mi ti mọ̀ aláyé ti ń dáyé ní téèyàn bá ní issue ní court àwọn èèyàn ti máa ń fún èèyàn ní moral support wọ́n máa lọ support àwọn èèyàn
èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta bọ́ torí bọ́lọ̀ ń ṣe ṣe ẹ̀dá Dr. Sharaf àwọn èèyàn tó wá lọ síbẹ̀ tó ń lọ fún wọn ní support báwo nìyẹn ṣe wá aṣọ ó ṣe jọ pé ká máa fi ẹ̀hónú hàn síjọba àdìsílù àti kìnìkan. àléyìn ò gbọ́n. Saidi ó gbogbo èèyàn gbọ́n báyìí kò tí mọ wọ́n tí ń tó ṣe. jẹ́ pé awéṣe táìmù wa lórí ẹ̀ báyìí Saidi látọ̀dọ̀ ìtúwọ̀ náà ṣé bó ṣe rí leléyìí ni àbí torí ọ̀rọ̀ ayé tó tún ẹ̀ jẹ lọ́lọ́run da ọpọlọ ẹrú ni kò yé mi. Saidi wọ́n lọ fúnyàn ní support báwo ló ṣe jọ pé wọ́n lọ fi ẹ̀hónú hàn Yorùbá mi ìfẹ́ sọ protest ni o Yorùbá tí mo mọ̀ pé ó lè yí ẹ òun ni o ó ṣe jọ pé èèyàn lọ fi ẹ̀hónú hàn Saidi ó dẹ̀ jáde fún nǹkan yẹn ó dẹ̀ ń ṣe ní program ojú òtí ẹ Ìmúràn ẹlẹ́rìí ò pè é kó ní kó pa tóun ṣe tì pé ìtìjú ni nǹkan tóun ṣe. Sheikh Ọlọ́run á bá wa san yín ní ẹ̀san lórí o inú mi ti ẹ̀dùn àní mi kàn ń wò báyìí ni mi kàn dúró mi kàn ń wò báyìí ni pé ṣé báyé ṣe máa ń bàjẹ́ fún èèyàn náà nílé yìí. títí ẹ yìí ti tayọ ó ti tayọ bàjẹ́ o. ó ti dá nítorí ẹ̀ ṣe ní ó ti ń bàjẹ́ tẹ́lẹ̀ so ó ti kọ̀ndẹ́mù báyìí ni. ó ti kọ̀ndẹ́mù tán pátápátá ó wá dókòó bí èèyàn gidi mi kan wò ó wá ń ṣe bí epo ń ṣe nǹkan gidi. ṣé nígbà tí máa fi fún un ní bí ọwọ́ bíi méjì ó yá búlọ́ọ̀kì. ẹ má dàrú aláìgbádùn ní sàyẹn. ó búlọ́ọ̀kì mi dáhùn báwọn ọmọ títí àdẹ̀wà máa ṣe yamayama lọ́dọ̀ títí ẹ̀yìn fi wọ́n sílẹ̀. èmi ò ní ẹ̀rọ ẹ̀kẹ́ ti jẹ́ mi ò mọ̀ ní táìmù gba àwọn jákujàku máa ń fa. gbogbo bàtà wọn tó mọ̀ pé kò mú yìí. sometimes. ìtawà fi jù lọ nìyẹn. bẹ́ẹ̀ ni èmi náà kọ́ máa wọ pé jẹ́ kí n máa wáìn àwọn ọmọ Saidi yìí jẹ́ kí n wáìn. táwa fi jù lọ nìyẹn. ìtawà fi jẹ́ bùrọ̀dá tá a fi jẹ́ àgbà fún nìyẹn. Ọlọ́run á sọ ní ẹ̀sùn lórí. Ọlọ́run á sọ gbogbo àwọn Ahlus-Sunnah wal Jama'ah ní ẹ̀sùn olóore pẹ̀lú dídúró ti Dr. Sharaf. Ọlọ́run ní jẹ́ kí ojú ti gbogbo àwọn àfáà ẹ̀sìn àwọn tí wọ́n dúró déédéé Ọlọ́run á bá wà pẹ̀lú wọn. Ojú òní ti ẹ̀yin náà ṣe ojú òní ti gbogbo wa. Ọlọ́run á bá wa dójú ti gbogbo àwọn aláburú. Gbogbo eléyìí tí Saidi ń sọ Sheikh mi ò kí n má lọ sọ nǹkan tí mi ò mọ̀ nípa ẹ̀ bọ̀ mi ì fí ò pé inú ẹ̀ ń dùn nínú gbogbo àwọn onídàárúdàpọ̀ yẹn mi ì fí ò pé inú wọn ń dùn reaction tí wọ́n rí pẹ̀lú ntọ́lọ́wọ́n bá ṣe yìí. ẹ má dá wọn lóhùn ṣèbí ojú ayé náà ni àwọn jákujàku ń bá káàkiri. ojú ayé ni gbogbo àwọn èèyàn játi yẹn ń ṣe. ojú ayé náà ni. mi ò fí tó Ọlọ́run ní ti àwọn àfáà ẹ̀sìn ṣubú o nígbà tí Ọlọ́run Abíṣèkì abẹ́ẹ̀rí pàlàpàlà ní àdánwò àwọn oníjàlábì àwọn atẹ̀yẹ̀pẹ̀ tó láwọn fẹ́ gbé àfa ẹ̀sìn. ṣé àwọn pípù yìí wọ́n bí yàrá ẹ má bínú o ṣé wọ́n bí wọn dáa tán láwọn fẹ́ ṣù àbí ìbò Markaz. níbo wọ́n ti fẹ́ ṣe. wọ́n tó bẹ́ẹ̀ gbàtórí wọn ò gbálẹ̀. ká tó wá sọ àfa ẹ̀sìn àfa àgbà Dr. Sharaf. Ọlọ́run bá wa sọ ní ẹ̀sọ́ lọ ṣe ẹ wo ìtura ní kékeré tẹ́ra fún wa yìí ká lọ sùn pẹ̀lú ìtura ní jazakumullahu khairan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ dákun tí ì bá ṣe pé bóyá orí èèyàn gbálẹ̀ fàbí èèyàn ń ṣàárẹ ẹ dákun ṣé n tó ń pè ní protest ni tí Saidi Shittu wá pè ní protest fún yẹn ṣé ẹ̀yin tẹ́ ń gbọ́ Saidi Shittu ṣé irú làákàyè tí ń bẹ lórí rẹ̀ náà ní ń bẹ lágbárí yín ṣé ọpọlọ tí ń bẹ lórí Saidi Shittu náà ní ń bẹ lórí tiyín at least ẹni tó tiẹ̀ kàwé yóò wà nù yín ẹni tó kàwé ó yẹ kó wà nù ẹ̀yin tẹ́ ń gbọ́ Saidi Shittu gbà tí Saidi Shittu ń sọ fún mi pé protest rẹ̀ ó yẹ kẹ́ni tó kàwé tó mọ tí ń ṣe wà nù yín Saidi Shittu wọ́n fi wàríkùn sọ wọ́n fi ọpọlọ ẹja dídì ń tiẹ̀ wọ́n fi Rafa Allah ga da shan kí ẹ wà lẹ́dà kan bá wa gbé ẹ̀yìn afáwà ṣubú
wọ́n yẹ kí ìmọ̀ àwọn tako ṣẹlẹ̀ yín lórí o àti Sheikh Rwana Dr. Sharaf wallahi àlọ́ ní jẹ́ kí mọ̀ràn tó ṣẹlẹ̀ wọn lórí àlọ́ ní jẹ́ kí mọ̀ràn tó ṣẹlẹ̀ wọn lórí mo fi Allah búra yìí lè sọ bí inú mi ṣe ń dùn tó wípé mo fi Olúwa mi búra pé nǹkan tẹ́ náà ti wà ní àwọn láì yìí rí ni pé àwọn àpáàtà wọn ò fẹ́ àlìkẹ́ ọmọ wa fún wa dáadáa wallahi ọ̀rẹ́ dáàdì mi gẹ́gẹ́ lẹ́dí mi sùn wọn ní ká ló máa pa láǹgbà káàkiri ká ló máa ṣe kó tó di pé Allah fi àlàfà súnà kan ni ó wá rẹ́ǹtì lé ládùúgbò wa wá gba fúláàtì kan síwájú ọ̀dọ̀ wa díẹ̀ ní ó sàmọ̀ sàlàyé fún mi Ìbàdàn lèmi ti ń pè ó àwọn àfáà yẹn ní ọ̀rẹ́ ẹ̀mí yẹn wọ́n dìbò sàárè báyìí àwọn ò mọ láburú mẹ́nìtìn àmọ́ kankan wallahi mọ́ òbúra àgbà táwọn afásúnà ìtàn tó ń sàlàyé fún wa wọ́n wá ẹ̀sìn járe pé àwọn ẹni yìí èèyàn gbọ́dọ̀ tàn sí orí èèyàn gbọ́dọ̀ ní gbogbo àwọn àkókò yẹn èèyàn kú sórí òfò ni wọ́n ń rí màjẹ́ pé sáwọn eléyìí ṣé wọn ò bí àwọn alásàlájú mọ́ ọ̀sàrí máa yẹ wọ́n ní ìyẹn rí báyìí ló lé báyìí kì í gbé bóyá wọ́n sọ fún mi báyìí ẹ̀sìn ọ̀hún dẹ̀ ni mọ́mù mọ́sálásí ìmọ̀mù júmọ́ àbí àwọn obìnrin olóbìnrin káàkiri bẹ́ẹ̀ lọ so àwọn yìí tí mo wá bẹ́ẹ̀ tí mo fẹ́ pàrọ̀ bẹ̀rẹ̀ ni pé àwọn nǹkan tí wọ́n rí bọ́ ọjà yẹn wọ́n ti ń bọ Dr. Sharaf ti ń bọjà wọn jẹ́ káàkiri nílọrin ní everywhere káàkiri nìbàdàn wọ́n rí pé àwọn abẹ́lẹ̀ ìwọ̀n òfin kankan lọ́dọ̀ ẹni kankan pé òdodo bò lálẹ́ kí àwọn ọmọ lọ bẹ́ẹ̀ sì làwọn afásún náà pé àwọn eléyìí pé ẹ mọ̀ kó àwọn yẹn sinimá ìtàn dọ̀tà wọn lé lórí nìyẹn wallahi yìí ní sọ bí inú mi ṣe ń dòdò Ìbàdàn mu wà lánàá tí wọ́n bá gẹ̀ẹ́sì nínú mi wallahi kò ní kọsẹ̀ pẹ̀lú bí inú mi ṣe ń dùn pé àlọ́ bá wa jẹ́ kí mọ̀rọ̀ táwọn ó ṣẹlẹ̀ Dr. Sharaf lórí. ẹ̀yin àfáwà ọlọ́ọ̀bá rẹ̀ yóò máa bá wa kún yín lọ́wọ́ jazakumullahu khairan níbà ní tẹnubọ àwọn inú ìgbésí ayé yẹn tẹ pé alhamdulillah torí pé àwọn pípù yìí wallahi wọn ò fẹ́ dáadáa kankan fún yàrá àlìkẹ́ ọmọ ìgbésí ayé àmọ́ lù. dáadáa ayé gan wọn fẹ́ fún yàn ká tó wá sọ kàìkìyà wọn. àdéhùn àfọ àyà tó máa gbogbo ẹ kí n má máa dá ọkọ wọn ní kíní báyìí ìgbẹ ìṣéwù kíní kan gbàdúrà òun ṣéwù tẹ kí mo ti káwọn mórí obìnrin olóbìnrin rí báyìí wà lọ́ọ̀yì. eléyìí ẹ má sọ eléyìí so mi ò entertain irú àwọn ọ̀rọ̀ báyìí. ìgbẹ́ tó ń sọ̀rọ̀ fún ọ̀rọ̀ bẹ̀ ni pé wọ́n á ní bí àwọn ká máa sọ pé wọ́lá ṣéwù kíní kan tó bá ti ń pọ̀ bẹ́ẹ̀ owó bẹ̀rẹ̀ báyìí nígbà yẹn tá a sì fi kéré àmọ̀pọ̀ náà nù náà kó wa lọ àgbà tó àwọn afọ́sùn náà wá tó ń sàlàyé fún wa eléyìí lòdòdó ó wá ìsàn hàn sí yẹn ó fi Olúwa mi gbúra kò sí ní ẹ̀fẹ́ parọ́ wọn fún wọn ò fẹ́ dáadáa fún yàn tó pé kán máa kó yàn sìn kán máa owó ti wà sọ́là máa ṣe wà sí fà máa gbogbo tí ò sẹ́rì fún torí mọ̀ ní àmìlà lẹ́yìn sàálẹ̀ àmọ́lú náà fọwọ́ àrọ́ dù gbogbo àwọn yòó àdéhùn wọn máa sá fún mi ní ìsìnkú ìjẹ́ pé àgbà fún àníwọ́n tán sí because màá lálà sí wọn báyìí pé fẹ́ dáadáa fún wa ni sẹ́fẹ́ ká kú ẹ jẹ́ ká wọ náà ni ìdíje ń pè mí lẹ́rù nìyẹn Abu Sufyan nìyẹn sì kan bá dẹ́dà kó bá wa ṣe àlékún ẹ wo ẹnu kí n má lọ sí sọ because ìmọ̀ gẹ́gẹ́ dókítà ṣe fún wọn wàhálà tí wọ́n nu fa àwa ń gbádùn àwa ń jàǹfààní lára bàbá òun dáadáa ká lọ́bàá ẹ̀dá má ṣàbá ní ṣe dáadáa fún wa kó má da alámọ̀rí wọn ló kó sì má da tàwa náà so wọn gbowó kan fún wa so wallahi tán bá gbowó fún wa gan wọn lè tẹ́ wa lọ́rùn ká ní wọ́n bá gbowó fún wa wọn gbowó fún wa o àmọ́ ká ní wọ́n bá ń fún wa lónìí pé ká fẹ́ràn wọn wallahi wọ́n lè má rí lẹ́vù ìfẹ́ tá a ní sí wọn ní títorí Allahu azza wa jal oye so àìmọ́ ẹlòmíì tó yá sí pé ó lówó tó yá sí pé èèyàn ti ẹ̀rí títí ẹ̀rù oye àbẹ̀rẹ̀ lọ́bẹ̀ẹ́ ẹ̀dá kí wọ́n ṣàṣe dáadáa fún yóò sá lọ sàǹfààní náà ni yóò sá lọ sàǹfààní lára bàbá yẹn ni mo wá wo bàbá tó yẹ kí wọn ò kí ń ìgbà kankan sinmi pé dáwà ni lórí rédíò lórí kinní kan ìyẹn ni wọn fẹ́ kó sinmi kí olódì wọn kó lọ sẹ́wọ̀n yìí tí wọ́n ń fẹ́ nìyẹn lórí kinní. ṣé irú ọ̀rọ̀ báyìí gan ṣé èèyàn wọn ń lọ sẹ́wọ̀n lórí irú ọ̀rọ̀ báyìí Nàìjíríà ni tí ìbá ṣe pé ó pè làwọn kinní yìí ẹ ti rí i pé ó pè ní wọn àgbọn kankan. ibi tọrọ àbúṣúdà ni mo mẹ́lẹ̀ wọn pé ìyọ̀ náà màtí kò dé mọ́lákùnrin mọ́ òtún lè dé wọn ò dẹ̀ kí ẹ̀fàlíkẹ̀ ọmọ èèyàn ju pé ká kó yẹn sínà máa pa láǹgbá kejì máa wọṣẹ́ máa ṣọṣẹ́ máa sọ oríṣiríṣi níta fẹ́ máa kọ́ wá gbà yẹn náà nù kálò tó láwà àwọn àfáàsùn náà yìí làlá ṣe fi ń láwà lójú
tí dẹ́yìn náà fi lọ́n wò pé yá lè fún ní báyìí dẹ́yìn náà fi lọ́n kọ díẹ̀ tọ́ alhamdulilayi o dẹ́yìn náà fi ń dọkọ ilé àdín kankan àwọn ẹwọ tọ́ jazakumullahu khairan jazakumullahu khairan bí inú mi ṣe dúdú tó kọba dẹ́dà kó má bàa gbé wọn ṣubú gbogbo àwọn abásùn náà wà lórí òdodo kọba dẹ́dà kó má bàa wá gbé ṣubú kó má jẹ́ káwa náà kó má jẹ́ ká padà tó fi dáadáa ká tó padà fi pèsè gbá ìgbà tí mi náà fi ń ṣe súnà báyìí ká ló má gbé báyìí nìkan wa la hawla wala quwwata illa billah jazakumullahu khairan fid dunya wal akhirah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Kàn káwọn yẹn kan wà wọ́n kàn máa wá ṣèṣe òpè káàkiri ẹlákùn tó bójú mu kò bójú mu náà kò bójú mu fattaqullaha ayyuhan nas ẹbẹ̀rù Allah rí so ní dandan kẹ́ fẹ́ràn Dr. Sharaf so ẹnìkan ò ní dandan kẹ́ mọ́ bú Dr. Sharaf òhó so tádó ráyè kó máa ronú pa ewu àmọ́ tó bá di ọ̀rọ̀ mà nípa pé Dr. Sharaf sọ nǹkan kan tó wá sí ìjọ́rọ̀ mà á fẹnu sí hadha huwa walhamdulillah oye báyìí kí Allah bẹ̀rẹ̀ dáṣà ẹni tó bá tún fẹ́ pé o a sì wà ń bí o báyìí o anybody that want to pay should pay. Naam. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Akudede wo yo. Ẹgbẹ́jọ́ mẹ́ta ọba. Naam. Ọlọ́run bá san ilé sùn lórí rẹ̀. Àmín àtẹ̀yìn náà bẹ̀ yìí nàlá. Ìyàlá. Báwọn yẹn ṣe sọ program tẹ̀sí lálẹ́ yìí Ọlọ́run ó ní mí ní nǹkan. Ìgbọ́n lọ́sọ̀ tí mi wọ̀ bí àyàn kan náà ló kọ tiẹ̀ ó kí mi kọjá sí ọ̀dọ̀ Saheed mọ́ gbà. Kí ni bọ̀bọ́ ìtún sọ ló bẹ̀ sí máa pọ̀ gbẹ́lẹ́nu ní bọ̀bọ́ yìí àbáṣọ mi tó bá ti ṣe tòótọ́ ẹ tó bá ṣàdúrà fún kẹ́ tó lọ. Ọwọ́ ẹ nídìí àdúrà because àwọn nǹkan tó ń tẹ̀sẹ̀ bọ̀ ìkọ̀rọ̀ yóò yé náà. Bàtà ṣe solidarity òun náà bóyá sọ̀rọ̀ yìí there is a time tó ti mọ zondi mo bí ẹ̀mọ̀ gbà yẹn ẹ̀mọ ní zondi mo bí a zone 11 àbí zone 2 nígbà yẹn. Tí wọ́n gbé Ìmáàmù Kútúbí lọ àbí bẹ́ẹ̀ kọ́. Òun gangan Saheed gangan. Náà ok tí wọ́n gbé Alifulani. Tí wọ́n gbé lọ táwọn èèyàn fi dìde tí wọ́n fi lọ síbẹ̀. Sunday gbójú gba ní ogbẹ́ ìbọ̀dì gbogbo sẹ́mi ọ̀sùn ìgbà ṣe ń tàṣì máa ń gbọ́ program rẹ̀ ká lọ síbẹ̀ ká lọ gbé àpé kí ló ṣe ìkọ̀sọ̀dodo náà fẹ́ dìbò ìwọ náà ti ó yẹ kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé protest wọn wá ṣe fún gbà yẹn aláwọ̀ èèyàn ó ti kú lórí jù dábàá ni kò gbọ́n kankan sẹ́ Saheed Shittu ògbọ́n wọ́n sọ pé torí pé àwọn èèyàn lọ dúró ti ṣé irú dókítà máa wà ní inú ayé ń bẹ̀ tó wà ní ilé Èkó táwọn èèyàn ń gbádùn ẹ̀ wọ́n máa wà wọ́n bá fẹ́ wọ kóòtù àwọn èèyàn wà ní débẹ̀. iná ni. ordinary person kan jẹ́ pé kò jẹ́ nǹkan kan gan tó bá yàn bí a ní kéèsì mi káwọn èèyàn máa débẹ̀. ohun ẹranko gan sáwọn èèyàn ò dìde fún ni ẹranko táwọn èèyàn wá sọ̀pọ̀tì. ìwúlò pọ̀ bẹ́ẹ̀ òun wá sọ pé dókítà ayé ẹranko táwọn èèyàn wá sọpọ́tì táwọn èèyàn wò pé tọ̀ Ànábì sọ́lámù ó ti kọ́ wa pé ká máa ṣe dáadáa fún àwọn ẹranko ọmọ ìyá gidi ká máa ṣe dáadáa fún àwọn ẹranko ká máa bá wọn lò pẹ̀lú dáadáa so débi pé ó ní tá a bá fẹ́ pẹran gan ká pa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun bó àṣẹ ni wàá fi dáadáa hàn sí ẹranko àwọn ẹ̀gán wọ́n dìde fẹ́ràn kú ọwọ́ ara rẹ̀ ká tó wá sọ bàbá lálùbáríkà yẹn dáadáa. ìwọ́n tó fọ́ ní ìgbà tí mo gbọ́ ọkọ̀ tó sọ ń gé ṣé ọ̀bọ yóò mọ̀kọ́ tó sọ ìwọ́dẹ́ pé òrírí ìwúlò tó bàbá ìjíjọ́ tá à ń sọ yẹn ẹgbẹ́ ló dé zone tó dé bẹ́ẹ̀ gbàdé pa àwọn kíní ẹ̀rọ ní láti gbé kọ́ má ti mọ́nu sẹ́ẹ̀lì kan lọ fi sí kọ̀lẹ́pọ̀ ọ̀jẹ́ kọ́ ti mọ́nu sẹ́ẹ̀lì kankan tọ́jú báwọn èèyàn ò jẹ́ káwọn gbádùn kọ́ tó yanjú kéèsì ọ̀pá kéèsì ẹ̀ mọ́lẹ̀ nìyà
nígbà tó ṣe rí ni ìwọ wá sọ pé kíní kan protest ẹ̀wọ̀n kó òun support protest tẹ́gbọ́ ọ̀gá ẹ̀gbọ́n tó ń tẹ̀lé which is Sheikh Mohan Eleha ọ̀gá àwọn ẹni ẹlẹ́ni méjì ni wọ́n ní kéèsì kan ní fídíò kan ní protest o àwọn mọ́díkà leader ní ṣe protest o later sọ pé protest ò dáa o ẹ̀wọ̀n olùkọ́ rẹ̀ gba politics gbà ẹ̀ so mentality yẹn ti wà lórí ẹ̀ ọlọ́run àwọn tó corrupt Saheed àwọn dùn mí fún because ọ̀wọ́ ẹ̀ náà àwọn gbìyànjú tó ṣe ń gbà ẹ̀ ṣé ìyàwó tẹ́ wá rí ìyàwó á ṣe ìyàwó á tọ́ ní 360 ni ẹ̀wọ̀n kí ẹ̀ máa lọ báyìí kó wá yí padà dẹ́gbẹ́ kó wá padà sẹ́yìn gan sí ni o ó tún wá ń lọ sẹ́yìn yẹn gan lọ́sọ̀rọ̀ yìí wàá mọ̀ kò tiẹ̀ wá já sójú ọ̀nà rárá mọ́ sí aláwọ̀ ẹ̀dá fi mọ̀ ìwọ Saheed jẹ́ pé ẹ̀kọ́ náà fi mọ̀ náà wọ́n sọ kàdúrà máa ṣe fún because ìwọ Saheed tó ń dé tó bẹ̀ sí máa rojọ́ pé kinní kan wọ́n fún ẹlẹ́rìí magician ṣé o mọ ìtumọ̀ magician náà. iná ni. wọ́n sọ pé magician kò wọ́n ní jèrè. ẹ̀dùn náà ń gbọ́rọ̀ yín kí lẹ sọ sí ẹ sọ pé kí n fún lẹ́rìí lórí magician. no èmi sọ ni pé Ọlọ́run sọ nínú Kùránì pé àwọn magician pé wàlá ìfúlù sáyé pọ̀ ní jèrè. wala yuflihu sahiru haythu ata. ok irú ẹni tó wá jẹ́ pọ́n ní kò ní jèrè òun náà sọ pé ìfúrítù kú ní 40 years ago a máa gbà lọ́wọ́ ẹ̀ tani fẹ́ dọ́bù confam ẹ̀ fún. àní dọ́gba làwọn èèyàn wọn àgbọn kankan àwọn pé fídíò àwọn ń bọ ọpọlọ èèyàn jẹ́ gan fídíò àwọn sọyàn di arìndínní àwọn sọyàn dọmọ tútù. ànábì Ọlọ́run wé magician pé bó ṣe confam kí ni ká gbọ́ lébi sí bó ti kú 40 years ṣé ìgbò láfẹ́ gbà ẹ̀ sí ẹni tọ́lọ́run ò dunnú sí magician. So Saheed ọmọ nǹkan tí mi sọ ni gbọ́dọ̀ pé ẹ ṣáà máa tẹ́ka ṣàdúrà because ó ń dùn mí fún dáàdi sùúrù àtògbé wa tó wá di pé nǹkan tó wá ń ṣe é sí ni. ẹ má dànù. so Ọlọ́run adó tí wàá ṣe kan sà ọlọ́kàlá òfin. hello. naam salaam alaikum. salaam kálẹ̀ o. Kó àtàrọ̀. Náà àtàrọ̀ nífà. Àkọ́kọ́ náà màá kọ́kọ́ ṣàdúrà kan fún yín. Torí kò sígbà tí màá wò yìí. Torí tí mo bá ra àwọn fídíò bẹ́ẹ̀ ti ṣe sínú mi ò kí ń dùn. Alhamdulillah. Ọlọ́run tó wá ní Ọlọ́run fún yín ní ìmọ̀ rẹ̀. Torí kò sẹ́ni tó nímọ̀ kan láyé bí ìwà ṣe pé nípa sí Allah. So Ọlọ́run tó nímọ̀ yẹn Ọlọ́run gbà lọ́wọ́ yín. Àmín o àmín àdúrà tó tóbi rè. Àdúrà tó máa wá àdánwò tó máa dé. Brother Bello Habib dọ́bà yìí la fẹ́ ní ká kọ́ lẹ́kọ̀ọ́ lálẹ́ yìí ẹ máa sọ̀rọ̀ yín lọ. a jẹ́ pé wọ́n wò dúdú lẹ̀ ẹ̀ wá nílé sọ Ọlọ́run lè gba ẹgbẹ́ rẹ̀. Àmín o. Alhamdulillah èmi tí mo máa yín sọ̀rọ̀ yìí kódà nínú olólùfẹ́ Dr. Sharaf lèmi náà wà. Masha in fact lè wá ṣe pé ní olólùfẹ́ wọn lásán a tún mọra gan-an. Débi pé àwọn ọmọ wọn kún wà tó jẹ́ pé ọ̀dọ̀ wa ìlú tèmi ni wọ́n ti wá school. Èyí tó ṣe tán ní Kano recently. Brother Ahmad. Bẹ́ẹ̀ni college of agric lọ́dọ̀ wa ló kọ́kọ́ ti ṣe kíní. Ṣe understand? Wọ́n á mú àwọn tó jẹ́ gbọ̀n ìyẹn twins so mú wọn délé. Ok Sharaf wọ́n bí àwọn ọmọ tó jẹ́ bèjì gan. Bẹ́ẹ̀ni fọ́ọ̀mù. Masha Allah. So ṣe rí kódà èyí tó jẹ́ Abdullahi aláìka ara níbi pé kó tó wà kan amọ̀ tí ṣe tọ́gbọ̀n ẹ̀. So ṣe mi ò lè mi ò bí mo ṣe nífẹ̀ẹ́ dọ́kítọ̀ tó kó lè mí sọ lórí ìbàdàn mo wà currently mo ti sọ pé very soon mo dídì fẹ́ lọ ṣiṣẹ́ school wọn tí ì nígbà salary I don't want a salary knowledge ni mo fẹ́ fún àwọn ọmọ wọn school. Hello? Náà mo ń gbọ́ yín ẹjọ́ àwọn ẹlòmíì fẹ́ pé ẹ̀ á jẹ́ kó jẹ́ kọ́mọ́nkówó torí àsìkò 11:48. Mo wá bá yín lórí ètò ìnúdùn rẹ̀. Bẹ́ẹ̀ bí mo ṣe píkítọ̀ ọ̀gbẹ́ni tẹ́gbẹ́sì
mo kọ́kọ́ wò pé kí ni ẹni yìí kí ló dé fẹ́ fi gbé pictures because ẹ má jẹ́ kí n tọ́ yìí ó ti pẹ́ tí mi ti disregard the post ẹ̀ even tí fídíò bá ti gbé tí Facebook bá ti gbé wá mo máa ń delete ẹ̀ máa tẹ I don't want to see again ní ìgbọ́dọ̀ bá wọn sí sẹ́lẹ̀ mi ò bẹ̀rẹ̀ tí wọ́n á bẹ́ ṣe wá gbé wà ṣé ìgbẹ́ fẹ́ máa fún ilé ní ṣe popularity because iná tó jẹ́ pé tó máa ń wò pé tó Facebook ó gbàtájà tẹran ni mo kà á wàlá so ṣe wá nígbà tẹ wá ń sọ̀rọ̀ mo máa ń try láti fọ́lù nǹkan táwọn èèyàn sọ pé àkọ́kọ́ náà èmi ò tí ìkó tí mo fi ń yẹ̀yẹ́ wàlá ìrìn knowledge kan tẹ́lẹ̀ sọ pé ẹni yìí ó lè wà boastful of tẹ bá ní western education òdo ló mú kéwú náà ìpèkúpè ẹ wà wò pé ní gbogbo ló ti wúlò kò tún wá ní dákẹ́. ibo ló ti ṣàǹfààní. ẹ understand kò tún wá ní dákẹ́. so ṣe rí alhamdulillah ọlọ́gbẹ́rù yìí jáde tó jẹ́ pé nígbà tẹ máa ìgbà tó kọjá nígbà yẹn táwọn náà ń tẹ̀lé àwọn ògbètò súnà gidi ni ó máa ṣe kí n bó tẹ̀ jẹ́ pé tó wà mọ̀ pé tó kò sí nínú kíní principle wọn ṣe ń pèyàn sí wa bẹ̀tà wò pé tó at least àwọn súnà náà ló náà ń gbé ṣùgbọ́n nígbà tí ọlọ́run wá fẹ́ yẹ̀yẹ́ pátápátá tó ti dojú kọ irú tó ń sáré làwọn ti wò ó pé láyé ẹni tó jẹ́ káwọn ọmọ súnà ni tó ti yé tí ì bá ń ṣerú wọn ibẹ̀ làwọn ti wá yẹ̀ padà ẹ wá wò lónìí ìwà ń wá bí ló ti fọwọ́ rọ kiri gbogbo àwọn ṣéwù tó wá rò fún tẹ̀lé ẹ̀rọ burúkú ọlọ́ṣẹ́ gbogbo ẹ ti rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ máa fi súnà bójú látàrí pé wọ́n fẹ́ máa pe èrò sọ́dọ̀ ara wọn wọn ò fẹ́ máa pè é sí kí wọ́n pèpè sí ọlọ́run ló wá tún wọn láṣẹ. ẹ wá wo tọ́ dókítà kí n fi káàdì ẹ̀ last tí wọ́n ní wọ́n lọ court or no court in fact ó dùn mí pé mi ò mọ bí tí wọ́n ti lọ court yẹn mo wí ìkọjá pé bí arúgbó Ìbàdàn àbí kí ló gbà I don't know where it is ẹ wá tún wo bí èrò ṣe pọ̀ you understand bẹ́ẹ̀ kò ju èmi lójú àwọn pásítọ̀là náà àárẹ̀ tí wọ́n fi sẹ́wọ̀n kò jọ mí lójú dókítà padà bọ̀ pẹ̀lú gọlọ́hún ṣe wá rí ilé ẹni tó wá ẹni mọ̀kẹ́tò kò sí náà á tún jẹ́ kí ìfẹ́ wọn tún padà kò sí nítorí dókítà ò ṣe nítorí èèyàn torí Allah ni gbogbo wọn láti wá gbé wọn ṣubú pẹ̀lú ògùn ọlọ́run a máa hí ti bíríkù ọlọ́run jẹ́ kí wọ́n rí wọn gbé ṣubú ẹ ṣe gan ni ọmọ mi lọ́wọ́ mo fẹ́ bẹ lọ́hùn ẹ̀mí gùn fún yín ní ikú tí àbúsù fi hàn ó dùn pẹ̀lú ògùn ọlọ́run lásìkò ìgbogbo ẹni tẹ́ tún pèpè sílànà súnà ọlọ́run ní mẹ́nìkan sọ̀rọ̀ lásìkò yìí náà ẹ wàá jẹ́ṣẹ́ yẹn pẹ̀lú ògùn ọlọ́run ẹ ṣe gan ni. Jazakumullahu khair. Assalamu alaikum. Naam. Assalamu alaikum. Salamu alaikum Sheikh. Wa alaikum assalam. Akúlélé wo isa. Àwọn àti ẹ̀kú ètò. Yes, akúmi. Ẹ̀kú ètò ti kẹ́lẹ́. Àwọn àti. Ṣé rí nǹkan tẹ̀lé rí pé ó ṣẹlẹ̀ lórí mímọ̀gbà tí solidarity tó wá di pé ó túmọ̀ sí protest ìgbà yẹn kò yé mi o. Because mi ò rẹ́ ní kankan tó gbé play card tó ń gbé dání tàbí tán yọgi tán sọ nígbà àní ṣe. Ṣé rí nǹkan tó tí ó challenge wọn ni wípé lè mẹ́ni tó jára nínú àwọn àti Dr. Sharaf pẹ̀lú àwọn èrò tó wà níbẹ̀. Àbí o. Ìyẹn gẹ́gẹ́ ló ni wọ́n lára pé ọkùnrin yìí tí gbogbo kan táwọn ṣe báwọn ti tó mọ nílùú. Èyí tó ń dààmú ẹranko yẹn náà nìyẹn. Alábẹ̀ẹ́dà tó mọ bí ṣe ń ṣe nǹkan rẹ̀. Òun ló mọ bí ṣe ń fi ìfẹ́ àwọn ẹrú rẹ̀ dáadáa sọ́kàn àwọn ẹrú rẹ̀ tó ń dà. Wàláhì nàlá inú mi dùn pé ṣé àbá yìí náà dìde sí tó báyìí. Ẹ wò mọ tálẹ̀ ẹ lè mọ̀ pé ìlú Ìlọrin gangan nígbà tó lóun tó wá dojú tì wọn ìlú òdu wọn gẹ́gẹ́ tó ni wọ́n ti wá ṣe. Ẹ̀wọ̀n bá ṣe sọ́pọ́ọ̀tì wọn ọ̀pọ̀ ọgbọ́n ṣe sẹ́ǹdì mi ìmọ̀wé ẹgbẹ́ voice mail tẹ́yà àwọn kan sẹ́ǹdì káàkiri
tán mobilize àwọn èèyàn kan wá torí irú nǹkan báyìí mọ̀ rí yẹn ẹ wo Dr. Sharaff ìwé báwọn yẹn ṣe pọ̀ tó wá fún wọn ní solidarity. wọ́n wá ń sọ pé torí pé Professor Alaro kan wọ́n ṣe kinní kan wọ́n pe àwọn kan wàláhì irọ́ wọ́n má pe anybody kankan tí ó ṣe wọ́n sí wàláhì wọn àdánà. ẹjọ́ sí wọ́n ní kéèsì lókè nígbà tó ṣe. wọ́n à ní kéèsì gbẹ̀dọ̀ ẹnìkan kẹsì bẹ́ẹ̀ kàn ń dààmú ara yín ni àwọn jákujàku ẹ tún fẹ́ bun dókítà ní àǹfààní láti yá sí pé káwọn èèyàn tún bí síjú síbi òdodo tí wọ́n ń pèpè sí ni. deep can lọ́kàn àwọn tó ní làákà inú wọn ni tóbi dórí Professor Alaro àwọn gẹ́gẹ́ wọ́n mọ̀ pé àwọn òbí kì í ṣe ìtìjú ni ó jẹ́ fún wọn. nítorí ẹ̀ làwọn gẹ́gẹ́ sọ pé kí náà ń dìde fún ta ló bẹ̀ wọ́n tán dìde fún wọn ní kéèsì náà lórí irú nǹkan báyìí. ṣé wàá rí challenge tí ẹni Saheed challenge àáfàá rẹ̀ náà ní kí wàá dá padà sí káfẹ́ bá wá jáde kó wá nírú nǹkan tó ṣẹlẹ̀ yẹn pé protest ni àáfẹ́ ẹ̀ ní kókó wá sọ̀rọ̀ nídìí láti lọ bá Professor Alaro àmì Dr. Sharafdeen nídìí láti lọ bá wọn àáfàá ẹ̀ ní kó bi léèrè ètò oníkẹyìn lọmọ bí dókítà léèrè pé ṣé protest ṣódà irú nǹkan tó ṣẹlẹ̀ àáfàá rẹ̀ Ibrahim Eleha àwọn nìkan jáde kan wá sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀rù protest so ìyẹn mo ní kí n sọ. ẹ mọ̀ pé wa alaikum salam tó bá bàkàtù àwọn pé òun ti ẹranko lòun so kìí fi kìí lo ọpọlọ rẹ̀ kankan Saheed Shittu ó dùn tàn bí oye ọpọlọ rẹ̀ yún ó kẹwà ń bẹ̀rẹ̀ ni kò sí nǹkan kan tí fi ń ṣe nǹkan fi ń sùn yín fi ń jí yín fi ń jẹun fi ń gbé síbi sẹ́nu fi ń fẹsẹ̀ gbàgbòrò kiri fi ń fẹsẹ̀ gbàgbòrò kiri Allahu musta'an. طيب 56 إن شاء الله. نعم السلام عليكم. شيخ السلام عليكم. وعليكم السلام Ọlábẹ́lú Habib. Naam. Ẹ̀ràfà. According to nǹkan tí mo gbọ́ tán náà sọ wọ́n ní wọ́n sọ pé protest nǹkan tó ṣe. Ẹ má dá àwọn dábàá yẹn lóhùn jẹ àwọn dábàá bí. Irú ẹjọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ wò lè dì. Àwọn tí the wọ́n same way tán ṣe fún Sheikh Al-Kutubi ní support nígbà tẹ́jọ́ táwọn èèyàn pé ẹjọ́ àbòsí lé wọn lórí. Òun gan lẹ́ranko ọ̀hún tó wá jáde sọ̀rọ̀ ńkọ́ ńgbà tí èyí Al-Fulani fi gbé lọ sí ilé ẹjọ́ ní Sodo àárín tó ṣẹlẹ̀ ń bẹ pàtó ṣe báwọn èèyàn dìde fún gbà náà ṣe protest ni so ẹni tọ́pọlọ rẹ̀ ń bẹ lábẹ́ bàtà. Ọ̀tọ̀ ni pé o ṣe protest lọ sí against olórí ìyẹn lànàmí sallallahu alaihi wasallam ló ṣe wá ní kìlọ̀ tó ní ká má ṣe ó ní ká má jáde sólórí ká má jáde sólórí wọn tó lórí tó bá yàn àjẹun kọ àmì sallallahu alaihi wasallam ká ṣe sùúrù Ọlọ́run á gba ìtọ́ yín lọ́wọ́ lórí á dẹ̀ ṣe déédéé pẹ̀lú wa so ànàmí sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan tó yẹ ká ṣe lélẹ̀ bá a ti dé pé olórí but eléyìí kò ń ṣe kéèsì protest rárá kò ń ṣe pé yàn jáde sólórí kò ń ṣe kínní so kí wàá ní ẹjọ́ tí wọ́n á rùn àìmọ̀kan gidi nìyẹn náà ó yàtọ̀ síra wọn gan then ìfìrítù báwo ló ní dán ṣe máa sọ̀rọ̀ fún ẹ tí wọ́n tó jẹ́ àfàsúnà máa wá gbé tó máa sọ pé ìyẹn lọ̀rọ̀. tó wàá sọ pé ìyẹn ni ẹ rí pé ìfìrítù ti kú òun jà nẹ́bì àbí wọ́n jà nẹ́bì tó fi kọ̀kọ̀ yẹn tó fi rinlẹ̀ fún wa pé ẹ bẹ́ẹ̀ ni o. àwọn aláìmọ̀ kan
Mr. Afáyín ṣe mistake ẹgbẹ́ pé àwọn ṣe mistake kọ́ lọ́ọ́ bá wa ṣe ní ìpínlẹ̀ òun ṣe kíní náà. So kí wọ́n máa ṣe event yẹn kò lọ. Bí ìgbà fi ń pé òun fẹ́ máa lo RMQK máa ṣe evidence fún ìdán náà ni. So àwọn òye dẹ̀kẹ̀rẹ̀ àwọn oní RMQK ti ń gbé kákàkiri. Àfáàsùn náà gbọ́dọ̀ máa encourage irú nǹkan báyìí. Báwo lè ṣe máa lọ máa mọ evidence lọ́dọ̀ èèyàn tó mọ̀ pọ́ pé gan ni? Kò bá lọ kọ l'Amẹ́ríkà, kò bá lọ kọ ní US, kò bá lọ kọ ní India. Ó ti mọ̀ pé idán lélẹ̀ ń pèpè sí. Ẹ mọ̀ pé àfáà yẹn fẹ́ràn oríyìn gan. Àfáà yẹn fẹ́ràn kó máa fún nǹkan kan ní oríyìn gan. So làásìyàmá tó bá jẹ́ nǹkan kan tó bá ní ṣe pọ̀ pẹ̀lú tó bá connect pẹ̀lú ara rẹ̀. So ẹ rí i pé ń sọ pé ọmọ kéwù bàbá òun kan. So ibi tí nínú àwọn pọ́blẹ́mù tí àfáà yẹn ní nìyẹn. Ọmọ kéwù bàbá òun kan tó kéwù lọ́dọ̀ bàbá òun ó wá padà lọ kéwù ní Egypt ó wá fi Egypt lẹ̀ ó gba India lọ. So tẹ́bà kálọ̀ bẹ́ẹ̀ dà kó má fi ìfẹ́ dààmú wa. Oye so téèyàn bá ti fẹ́ràn oríyìn pé kó ṣàmọ̀ gba oríyìn oye wàláhì yóò sọnù kò sọ́gbọ́n rẹ̀ yóò sọnù. Àwọn scholars àwọn predecessors wọ́n máa ń sá fóríyìn. So èèyàn tó bá dẹ̀ ti ń lọ wá káàkiri ó máa padà sọnù ni. So ó lọ sí India ó lọ sí kíní kan ṣé ẹ̀kọ́ súnà ló lọ kọ́ India ní abẹ́ẹ̀kọ́ Islam èèyàn lọ kọ́ idán ní nǹkan tọ́lọ́run àlekèọlá ṣe léèwọ̀ ó lọ kọ́ ní India ẹ̀yin wá ń gbé yẹn káàkiri pé òun ló sọ pé ìfìrìtù ṣé kí ni àwọn fẹ́ gé nínú yẹn kò sọ̀rọ̀ nínú àwọn nǹkan tó ń sọ. Àwọn ẹranko wá ń sọ pé ṣèbá Ànábì ní ká gba kinní kan tí Ṣaitan sọ fún Abu Hurairah ṣèbá Ànábì ní ká gbà ó sọ pé òdodo ni ṣá Ànábì wa ni àfáà ìmúná ilé àti ó wà jẹ́ ká mọ̀ pé n tí kọ̀kọ̀ tí èyí òpin ìdáyùn sọ bó ti rí nù àní ọpọlọ jìnnà sẹ́yìn kìíní iṣẹ́. So ọ̀rọ̀ táwọn bí bá fàṣẹ sí iná ni ṣé èyí iná ni àwọn tí wọ́n gbọ́n kankan a ní kò sí làákàyè lórí bídíà máa ń sọ̀yàn di òpònú ni bídíà máa ń gba làákàyè yẹn nífa. Bàbá yìí dẹ̀kẹ̀rẹ̀ bàbá yìí àwọn wà láwọn tó pín súnà bàbá ìtàlá torí pé ìgbà tí àwọn wà láwọn tó ń jẹ́ káwọn èèyàn go against káwọn kan àwọn tó ní làákàyè kọ̀ọ̀kan go against Dr. Sharaf kí ló dé fìfà ìgbà tí Dr. Sharaf ń sọ̀rọ̀ nípa election pé ibi báyìí làwọn dúró sí ibi election ìgbà tí máa yìí máa sọ̀rọ̀ Sheikh Mark ìgbà tó máa sọ̀rọ̀ wọ́n sọ pé ẹni tó bá sọ pé kẹ́ má dìbò àbọ̀ ṣe bẹ̀rẹ̀ Boko Haram nìyẹn o àwọn olówó kan ń gbin hatred Dr. Sharaf sí ọkọ̀ àwọn èèyàn. Ìtara lèyàn fi máa ń sọ̀rọ̀ sí. ẹlẹ́ẹ̀kejì tó tún ṣe wọ́n tún sọ pé ẹni tó bá ti sọ pé ìgbà tó ní pé àwọn ìjọ wọn á ní gbogbo wọn ìjọ Bídíà àti Tẹ̀blík wọ́n ní ẹni tó bá ti fi lè yọyàn kó tó bá ti péjọ kan ní oníbídíà ó ti ràn lọ́nu náà ó ti pè é kèfèrí ṣé mọ́ náà jíjí Dr. Sharaf pé Dr. Sharaf ò gbà gbogbo Bídíà ní kúfúrú ni ṣé mọ́ ni. So àwọn ọ̀rọ̀ yẹn wọ́n fi tọ́nà àwọn tó yẹ pé àbọ̀ làákàyè lọ́ní tó yẹ pé wọ́n understand nǹkan tó ń jẹ́ Bídíà pé Bídíà kò ń ṣe gbogbo Bídíà ní kúfúrú tó bá sọ pé ìjọ ní Bídíà ṣé wọ́n sọ pé gbogbo wọn kèfèrí ni wọ́n ni. Ẹ̀yin wá yí pé ẹni tó bá ti pè lóní Bídíà ó ti rán lọ́nu náà ó ti pè é kèfèrí ó ti ṣe kinní kan tó àwọn ọ̀rọ̀ yẹn wọ́n fi twist brain àwọn èèyàn tó pa àwọn irú àwọn ṣàìṣe tó hàn láròjinlẹ̀ wọ́n wá ń go against Dr. Sharaf. So òdodo ló ṣe òdodo ló máa borí ná kò sí nǹkan táwọn èèyàn lè sọ òdodo náà ló máa lékè. So èèyàn tó bá ṣe òdodo kó dún nímọ̀ òdodo èèyàn tó bá dẹ̀ gbérọ́ dání kó dún nímọ̀ ọ̀rọ̀ ẹ̀. àbí jazakumullahu khairan. Òdodo náà ló máa lékè. Ká máa fa ọ̀rọ̀ gùn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. aláìmọ̀kan mo tẹ̀ tún gbọ́ tí ń sọ pé torí mi làwọn kan ṣe ń bú dókítà kí ló kàn mí pẹ̀lú eléyìí
ṣé dókítà gbéṣẹ́ fẹ́mi pé kémi máa ṣe dáwà ni ṣe báyìí lẹ ní pírọ́blẹ́mù kí ló kàn mí èmi àti wọn àjọ ní nǹkan kan tá a jọ kọ láàrin ara wa pé ó lò mọ bá mi sọ̀rọ̀ oye kódà mo ti ń sọ̀rọ̀ gan-an tí ẹ tí ì mọ Dr. Sharof wallahi ní 2021 sí 2022 tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí Facebook ẹ̀yìn tí ì mọ Dr. Sharof as a person so Dr. Sharof as a person ẹ̀yìn tí ì mọ wọn oye ipe Dr. Sharof rewu ẹ̀yìn tí ì mọ wọn as person oye wọ́n ń sọ jákujàku lẹ́nu wàhálà tí inú tẹ́ wá bú wọn látò ní dọ̀rọ̀ lẹ́yìn wá ní káwà dákẹ́ ni ìbẹ́yìn lẹ kóra yín sí wàhálà oye ìbẹ́yìn lẹ ṣe kí ni ìbẹ́yìn lẹ kóra yín sí wàhálà ẹ̀yin lẹ kóra yín sí wàhálà náà ẹ̀yin lẹ mọ fìtínà tẹ kóra yín sí so kò sẹ́ni kan tó lè káwà lọ́wọ́ kù oye kò sẹ́ni kan tó lè káwà lọ́wọ́ kù ìgbà tí ẹ dákun àwọn èèyàn bú mi wọ́n bú yà mi àti bàbá mi èyàn ò dá mi dó pé kémi má sọ̀rọ̀ tèmi má kémi má ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ tèmi má dákun ṣé Dr. Sharof ló wà ló bù ní ó wà sọ pé ní ó wà kémi lọ́wọ́ kò pé kémi má sọ̀rọ̀ mà ṣe bó kàn fẹ́nu ó kàn jẹnu ara rẹ̀ ń yà ni ó kàn fúnra rẹ̀ níṣẹ́ ṣe lásán èmi ò tún wá jáde èmi ò tún wá sọ̀rọ̀ mi pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìtura Saheed Shittu ọmọ yẹ mọ̀ mí mo sì mọ̀ pé ẹ ti máa kẹ́fí bí mo ṣe jẹ́ gẹ́gẹ́ báyìí orí ni gbogbo àwọn èébú tó ń bú gbogbo àwọn ó kọ tó lẹ̀ mọ́ prógrámù tó ṣe orí tẹ́mi èmi túnbọ̀ lò ní bẹ́mi ti rí nìyẹn èmi ó kàn máa fi ọ́ catch cruise nítorí kò sí mọ̀ kankan tẹ́mi àti ẹ lè jọ ná so àwọn àfáà rẹ àwọn ọ̀rọ̀ tó fẹ́ sọ yún fi sí sẹ́ndì ẹ̀ sí wọn kí wọ́n wí bóde kó wá rí ní tí ìfojú wọn rí nípa ti ẹyẹ agbẹ̀rin ìmọ́dé oye kí n rí tí ń ṣe kó rí tí ń ṣe fún ẹ nípa ti agbẹ̀rin ìmọ́dé sọ̀yẹ́ wíṣẹ́ lọ́wọ́ jẹ́ jàre abẹ́ Allahu azza wa jal kó jọ kó dákun nínú àánú rẹ̀ so kí ó má jẹ́ kí a pàṣán bíi ti Saheed Shittu yìí so kí Allah bẹ́ẹ̀ dá máa ṣàfihàn wọn rẹ̀ lórí dáadáa kó sì fẹsẹ̀ wọn rẹ̀ lórí ìyọ́nú rẹ̀ oye so eléyìí ni wọ́n bá ohun tí a fẹ́ ṣe ní ìdánilẹ́kọ̀ọ́ fún ọmọ aláìmọ̀kan yìí so aláìdákan mọ̀ yìí kí lọ́ba ẹ̀dá máa ṣàfihàn kó tọ́ sọ́nà kó fi tí ń jẹ́ òdodo ẹ̀sìn rẹ̀ so kó má ṣàfihàn so وهذا وصلى الله وسلم على نبيه وعلى آله وصحبه أجمعين فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته